Hello, everyone. Welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful and wonderful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are so happy you find us. Please don't forget to like, share our videos, subscribe to our channel, and hit on the notification bell so you'll be notified for upcoming videos. And in the comment section, please note the regretful comments. Please note the regretful comments. Thank you for watching. We'll see you in our next video. Stay safe, stay blessed. We love you. Bye. Káàbọ̀ padà, mo kí gbogbo wa, mo kí wa ní tẹ̀sọ̀ mo kí wa tológun. Mo fẹ́ wo kíní pépà ẹ̀pàgbò yẹn ká lè fi sí ojú fọ́nrán lẹ́ẹ̀kan náà. Ẹ̀yin tẹ́ máa bá wa dá sétò yìí, ọ̀rọ̀ tá máa sọ lè má pọ̀. So kí ṣáàtì yìí tí bàbá Sunday Igboho tó bá fẹ́ gbọ́ kò ní dàbí wípé ó máa ti pọ̀jù fún wọn. So ẹ̀yin èèyàn ní comment section àjọ gbọ́dọ̀ jọ ṣiṣẹ́ yìí ni. Ní comment section ẹ jẹ́ ká jọ ṣe iṣẹ́ yìí. Ẹ̀yin èèyàn ní comment section ẹ bá wa tag, ẹ̀yin tẹ́ bá mọ̀ bó ṣe ń tag ẹ bá wa tag Sunday Igboho ní comment section. Ẹ jọ̀ọ́ mo fẹ́ wá kíní àkáǹtì bàbá ẹ̀pàgbò yẹn ni. Ó dà pé wọ́n sì ń bi tí fóònù wà. Mo fẹ́ wá kíní pépà wọn. Mo fẹ́ wá kíní pépà wọn ni. Ok, mo ti rí. So ẹ̀yin tẹ́ náà fẹ́ fún wa ní nǹkan fún arábìnrin yẹn òun ni ká kó fún. Wọ́n níyàn kì í jẹ́ kí ìlú fẹ̀. Èmi náà kúkú mọ̀ pé bí a máa rí àánú yẹn gbà lónìí. Ẹnìkan dẹ̀ pé ó dẹ̀ wò ṣùṣù ó pè mí. So tá a bá wá wò pé ẹni tó ní ìdìrànlọ́wọ́ yẹn a mọ nǹkan tá a ṣe lè rí gbà lọ́wọ́ ẹni yẹn náà lọ́la. So ẹ jọ̀ọ́ èyí tẹ́ bá fẹ́ fi sí ń bẹ̀ òun ni ká fi sí àápìn. Wò pé ẹni tó ní ìdìrànlọ́wọ́ yẹn ṣó ti yé wa. Ẹ jẹ́ ká ok èyí tẹ́ bá fẹ́ fi sí ń bẹ̀. Ṣé mo ti wọlé ṣá? Ok. Ẹ̀ka pin ẹ̀ òun mo ti pin yẹn. Èyí tẹ́ bá fẹ́ fi sí ń bẹ̀ tó bá yẹ pé Nigeria account náà lè fẹ́ fi sí ẹ ṣá fi síbẹ̀. Ẹ ṣá máa kọ reference sí fún obìnrin tó fẹ́ lọ ṣe operation. So ẹ̀pàgbò á lè mọ̀. Ẹ ṣá máa kọ síbẹ̀ wípé fún obìnrin tó fẹ́ ṣe operation. Ṣó tí ẹ̀yin tẹ́ bá fẹ́ fi reference sí fún obìnrin tó fẹ́ lọ ṣe operation ọrùn òun ni reference tẹ́ máa fi sínú ẹ̀. So now ẹ bá tag Sunday Igboho. Wọ́n ti fún mi wọ́n ní lórí fọ́tò Igboho tó wà níbí báyìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé kúrò, a máa gbé sílẹ̀ kọ̀ọ̀kan. Ní ti TikTok yìí wọ́n ti fún mi. Okay. So ṣé ẹ ti ń bá wa tag náà níbi ọdún bíi mélòó sẹ́yìn ṣe Sunday Igboho ẹ̀gbọ́n wa lẹ jẹ́. A dẹ̀ fẹ́ kí ẹlẹ́rù àgàgà kó fi kó bá yín. Sunday Igboho ẹ níyàwó Ọlọ́run ṣe ẹ̀tún náà mọ̀. Ọlọ́run tún ṣe wọ́n ní olú ọmọ fún yín. Sunday Igboho the way bẹ́ẹ̀ ṣe sọ wípé nǹkan tó ṣe fún yín lórí Yorùbá nation
ó sọ fún yín wípé kò ń ṣe gbogbo oore lèèyàn ń ṣe o, kò ń ṣe gbogbo nǹkan tó bá kọjú síyàn bí oore òun kọ́ lèèyàn ń ṣe o. dó ẹ̀yin lè má mọ̀, so òun la fẹ́ clear fún yín tẹ́ bá bẹ̀rẹ̀ sí rí ṣáàtì àpè yín níjà, ṣùgbọ́n kó má bàa di wípé wọ́n ń fà yín lọ́tún oríta bíi mo mọ̀ wípé ẹ̀yin náà ẹ ti mọ̀, wọn ò ní ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún yín sà. hello, oríta bíi oríta tó dáa ni ká má sọ nǹkan mi. ṣẹ́ẹ̀dẹ̀ rí bó ṣe dáa yẹn, bó bá ṣe ń sọ̀rọ̀ nǹkan aburú téèyàn kan bá ṣe, ẹni tó bá ti àtàṣì mọ́ kò ń ṣí bọ̀rọ̀ Sunday Igboho. ẹni tí wọ́n mú ọ̀rọ̀ ẹ̀ wá bá yín ní pé kẹ́ ẹ lọ bá lè ṣe, kẹ́ ẹ bá lè bá yọ wanted ẹ̀ la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún yín, which is Dorcas Adéyínká, tí kan nínú àwọn kábíyèsí kan tí wọ́n mú wá bá yín tí wọ́n sọ wípé ẹ ràn lọ́wọ́ ọmọ Ìbàdàn ni. àwa mọ̀ pé ó ṣeéṣe kẹ́ ẹ má mọ̀. tẹ́ ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ sí bá gbégbèsè Sunday Igboho á pàṣẹ fún yín o, ẹ gbé ẹsẹ̀ kúrò ńbẹ̀. ọ̀rọ̀ ọmọ yìí ó ní í ṣe ọ̀rọ̀ kéèsì tiyín tí wọ́n yọ kúrò, pààyàn, ń gbèjà àwọn poor masses ni. hello, pààyàn, ń gbèjà àwọn aláàánú ni. ìgbà tẹ́lẹ̀ rí pé kò lọ bẹ́ẹ̀, ẹ padà sílé. ẹ jọ àwọn panelist tó bá máa bá wa join ní kinní yìí, ní fẹ́ kẹ́ attack Ìgbòho, ní fẹ́ kẹ́ attack Ìgbòho. a dẹ̀ fẹ́ kí intelligent la fẹ́ ká sọ̀rọ̀ lórí kinní yìí. ẹ má jẹ́ ká yẹ pé ibi báyìí là ń sọ̀rọ̀ lọ, kinní yẹn ó máa ń ká èèyàn lára. ibi báyìí là ń sọ̀rọ̀ lọ, kẹ́lòmíì wá gbé ọ̀rọ̀ gbàbọ̀ míì. ẹ jọ ibi tá à ń sọ̀rọ̀ lọ yìí ní kẹ́ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ sí. Chief Sunday Igboho, Dorcas Adéyínká tá à ń sọ yìí, ó ní kéèsì ìpànìyàn nínú. Ìgbòho, ìjà mẹ̀kúnnù tẹ náà ń jà, báwo lẹ ṣe máa gbọ́ pé èèyàn kan kú lọ́nà àìtọ́ tẹ́ máa wá náà fẹ́ gba ẹni tí èèyàn kú sí ìkíà ẹ̀, tẹ́ náà máa yọ embargo kúrò lórí orúkọ ẹ̀ without wípé ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. ìpọ̀nrín ẹjọ́ ń bẹ lọ́rùn Sunday Igboho, ẹ má gbé ẹsẹ̀ sí ẹ yọwọ́ yín. ọ̀rọ̀ kò ń ṣe pé èèyàn tó bá jẹ́ ọmọ ìlú yín nìkan ṣọlẹ̀ gbọ́dọ̀ gbèjà. ẹ má dá àwọn ọba tó wá bá yín yẹn ni o. kò ń ṣe gbogbo ọba náà ló wọ̀pọ̀ ìbí tó wọ̀pọ̀ ìbí gan, kò ń ṣe gbogbo wọn náà ló ní kinní yìí lórí tó fi ń jókòó lórí àpèrè. ẹni tí wọ́n ń bá jà àbíkẹ́ tí wọ́n ń bá jà ló jẹ́ kó máa mú kiri. ọba tó mú Dorcas wá bá yín, ọba yìí rìkọ́ọ̀dù àbíkẹ́. ọba tó mú Dorcas Adéyínká wá bá yín, ìṣubú èèyàn kan. so that means kò ń ṣe nǹkan tẹ́ ẹ lè fọwọ́ sí kó má di wípé ó máa padà bounce back lórí yín. Legba, you need to know that anyone that go close to the cars lose. Ajá Miriam máa ń ṣàlàyé bọ̀. Thank you. Hello? Kó má jẹ́ pé ó máa padà bounce back, inú ẹ̀ náà láti múlẹ̀. Gbogbo àwọn tí Dorcas ó lo oríṣiríṣi lọ́yà
most of àwọn lọ́yà tó lò àgbórúkọ wọn mọ́dún ni. Sunday Igboho ìwọ̀nba orúkọ tí ẹ ti ń lò bọ̀ tipẹ́tipẹ́ ẹ má jẹ́ kí ọmọ olórí burúkú kan tó jẹ́ pé ó ń ba ayé èèyàn jẹ́ ní online ni ẹni kí wọ́n ẹ tẹ orúkọ ẹ̀ sí YouTube kẹ́ ẹ wo iṣẹ́ kẹ́ ẹ wo nǹkan tó ń sọ nípa Dorcas Adéyínká tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ yìí because tẹ́ ẹ bá ti fi lè gbé pọ̀n ẹ̀yin ni bàbá ẹ̀ o bàbá ti ń sọ̀rọ̀ ẹ̀ ní online àá máa dárúkọ yín o ẹ̀yin ò dẹ̀ ní fẹ́ láìkí ẹ̀ torí wípé aṣọ funfun lẹ wọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ oríire kan lọ́dọ̀ ìjọba ni ẹ má wàá wo àǹfààní pé bẹ́ẹ̀ ń ṣe rí oríire yẹn jẹ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní ìdí ẹ̀jẹ̀ níwìlì ẹ má tọwọ́ bọ ọ̀rọ̀ Dorcas o gbogbo àwọn tó náwó nínú ẹ̀ pátápátá báyìí lọ́sọ̀ ògo nù. Hello Chief Sunday Igboho mẹ̀kúnnù kan ni Dorcas gbé tó lòun fẹ́ ràn lọ́wọ́ tí Dorcas dẹ̀ fìyà jẹ títí ó fi kú tẹ́mi fi bọ́ lára ẹ̀ àwọn ọlọ́pàá ní kó gbé wá kẹ́ arábìnrin yẹn tó kú ọmọbìnrin yìí kú Dorcas wọ́n fẹ́ lọ sin ọmọ yẹn lọ́nà àìtọ́ wọ́n lọ gbé sí mọ́ṣúárì àwọn ẹbí obìnrin yẹn wọn ò pè wọ́n kó sọ fún un Chief Sunday Igboho Dorcas nóhùn ní NGO ọmọbìnrin yìí kú sákàtà ẹ̀ kí ló yẹ kó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín tẹ́ ẹ mọ òfin díẹ̀ ṣe bó yẹ kó lọ bọ́lọ́pàá kó rìpọ́ọ̀tù ni Dorcas ò gba rìpọ́ọ̀tù tó fi fẹ́ lọ pákéjì ọmọ yẹn sí mọ́ṣúárì Dorcas bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹbí ẹ̀ ṣe ẹjọ́ Dorcas kọ́ ló sin arábìnrin yìí àwa tá à ń sọ̀rọ̀ yìí àti àwọn èèyàn tó wà lórí ayélujára ni wọ́n dá owó tí a fi sin arábìnrin yẹn tí a fi dá àwọn ẹbí ẹ̀ ní okòwò Ìgbòho mo mọ̀ pé wọn ò ní ṣàlàyé nǹkan tá à ń sọ yìí fún yín Dorcas lọ Nàìjíríà ọba ńlá tó jókòó jẹ́jẹ́ orúkọ wọn ò sínú kíní yìí but a ní láti máa dárúkọ torí a ti sọ pé ẹni tó bá ti àtàṣì mọ́ orúkọ ẹ̀ á máa jáde ọba ńlá jókòó jẹ́jẹ́ wọn Dorcas ní ṣe kíni ó dẹ̀ lọ sí ṣọ́ọ̀bù wọn ó ń lọ pè wọ́n ní political thug Chief Sunday Igboho nígbà tí Dorcas ti lè pe irú ọba ńlá ní political thug kí ló máa pe ẹ̀yin Chief Sunday Igboho débi wípé ní ibẹ̀ ó bú ẹni yìí débi wípé ọlọ́pàá ló wá gbé àwọn tó ti búlì tó ti gbé sójà jẹ tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ̀ nú wọn ẹ̀ ṣáà máa gbọ́ ẹnìkan tí wọ́n ń pè ní Fúnmi Beauty World bẹ́ẹ̀ bá dẹ̀ mọ̀ ẹlẹ́ran ara bíi tiyín ni wọ́n Ìgbòho gbogbo ẹ̀ṣọ́ tẹ́ ẹ kó dání kò sẹ́ni tó gbàdúrà pé kó sọnù Dorcas rí ẹni yìí ó rí ọ̀tá ẹ̀ sí wòwò ẹni tó ti ń rí jẹ tó ti ń rí mu ó sì ń rí jẹ ó ń rí mu náà Ọlọ́run òde àìrí rí jẹ mọ́ kọ́lọ́ má gbé bá o Dorcas gba gbogbo bísínẹ́sì ẹ̀ ó gbà lọ́wọ́ ẹ̀ Sunday Igboho wọn ò sọ eléyìí fún yín ẹ̀ káwọ́ ń bẹ̀ kò ń ṣe ibi tẹ́lẹ̀ bọ́ sí ẹ jẹ́ kí Dorcas lọ sí Nàìjíríà ẹ jẹ́ kó lọ sọ gbogbo nǹkan tó ti ṣe fọ́lọ́pàá ṣé Dorcas sọ fún yín pé òun ní kí wọ́n blọ́ọ̀gì alukoro ọlọ́pàá tẹ́lẹ̀ Múyìwá Adéjọbí ṣó sọ fún yín pé òun kó fámìlì Múyìwá Adéjọbí ó sọ irú nǹkan tó sọ pé ó ń ṣe wọ́n ní ìdílé wọn ṣó sọ fún yín bó ṣe ní kí wọ́n ṣe búlì ẹ̀ lẹ́ni tó ń ṣiṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ ìjọba ló ń jẹ́ Ìgbòho àwọn ọ̀tá ìlọsíwájú ìlú tó pera wọn lọ́ba ọwá náà wọ́n mú wá bá yín pé torí ó jọ́ ọmọ Ìbàdàn ẹ má ní ẹ fẹ́ ṣe peaceful kankan because ẹ̀mí sọnù lórí nǹkan tá à ń sọ yìí
ṣẹ́yìn ṣe fraud Ìgbòho abèrè ni o nígbà tẹ́ ẹ̀ bá ti ṣe fraud wà nínú kéèsì ọmọ yìí. Chief Sunday Igboho torí ó rí wípé orúkọ yín ó ń lọ sókè, ó ti lo orúkọ àwọn tó lọ sókè, ó lo bàbá Fálànà, ó lo lọ́yà Jẹ́ngbèsì, gbogbo àwọn tó nórúkọ lónà òun fẹ́ lò gbogbo wọn àfi bẹ́ẹ̀ gbọ́ orúkọ wọn mọ́ sìn torí orúkọ yín tún lọ. Ó rí wípé a ti sọ̀rọ̀ yín gbà tẹ́ fi gba tó fi fún yín ní òmìnira, a ti sọ wípé ó máa wá bá yín. Ó fẹ́ kẹ́ ẹ mú un lọ bá bàbá Ládọjà, ó fẹ́ kẹ́ ẹ mú un lọ bá bàbá Ládọjà. Bàbá àwa dẹ̀ mọ̀ wípé wọ́n ní pọ́lísì, wọn ò ní fẹ́ fi ojú ọlá, wọn ò ní fẹ́ fi tilẹ̀. Hello Sunday Igboho, ẹ tẹ orúkọ Dorcas Adéyínká sórí Facebook, ẹ tiẹ̀ lọ sórí YouTube ní kẹ́ ẹ lọ, ẹ wo ohun tó máa gbé wá fún yín. Ẹ ní gbọ́ 10 minutes tẹ́ ẹ máa fi pa, kẹ́ ẹ máa gbọ́ wọn lóríṣiríṣi. Ìhun tẹ́ni yìí sọ ń pa ẹ̀ lọ́tọ̀, ìhun tẹ́ni yìí sọ ń pa ẹ̀ lọ́tọ̀, ìhun tẹ́ni yìí sọ ń pa ẹ̀ lọ́tọ̀. Ẹ lè gbọ́ 10 minutes tẹ́ ẹ máa fi pa ìhun tẹ́ ẹ fi ń gbọ́ yẹn. Ẹ lọ bá wòlíì Kàsálí nìbàdàn, ẹ lọ béèrè ẹni tó ń jẹ́ Dorcas Adéyínká. Hello akọni ní lóòótọ́ tó bá jẹ́ wípé Ìgbòho tá a mọ̀ ní tẹ́ni ẹ̀ ń jà fún mẹ̀kúnnù kú sí ọwọ́ Dorcas Adéyínká. Àwọn ìjọba dẹ̀ pé ó ní kó fòkọ́ níṣó, ó gbé gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà ó gbé wọn lọ sílé ẹjọ́. Ìgbòho a máa sọ̀rọ̀ yìí dìgbà tí a bá tó rí ojútùú pé ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ òkété. Ìgbòho Dorcas ń rán èèyàn lọ sí prison ṣùgbọ́n òun sá fún ìdájọ́ ìjọba. Ìgbòho Dorcas ń celebrate pé òun rán èèyàn lọ sẹ́wọ̀n ṣùgbọ́n òun sá fún ẹ̀wọ̀n ìjọba, ó ń wá bá ẹ̀yin. Ìgbòho ẹni àpọ́nlé ni ẹ má di ẹni ẹ̀tẹ́ láwùjọ, because bẹ́ẹ̀ bá ṣe kìíní sí táwọn èèyàn bá ti fi lè gbọ́ wípé ọwọ́ yín wà ń bẹ̀. Ìgbòho eléyìí máa ju ti mi ìfẹ́ mọ̀ wọn tẹ́ ní tó máa bá yín speak o, because everybody tó fẹ́ bá yín speak Yèyé Dára ni. Ẹ lọ béèrè Dorcas lọ́wọ́ Yèyé Dára, ẹ lọ béèrè Dorcas lọ́wọ́ Lady K, Dorcas Adéyínká, Èṣù of London. Ẹ lọ béèrè àwọn tá a rò pọ́n ń sọ̀rọ̀ fún yín. In fact kí lórúkọ tó wà ní Amẹ́ríkà yìí, kí lórúkọ woman tó wà l'Amẹ́ríkà yìí, mo ti gbàgbé woman tó wà l'Amẹ́ríkà yìí tó máa ń gbèjà gbogbo gan báyìí. Ẹ lọ béèrè Dorcas lọ́wọ́ ẹ̀, kò sẹ́ni tí ó mọ̀. Ìgbòho Dorcas ti bà ayé èèyàn jẹ́. Tó bá náà fún yàn lówó, owó tó ń fún wọn owó páyé kékeré ni. Gbogbo àwọn tó ń fún lówó most of wọn ń kú ni. Èyí tí ò kú ọ̀n rárí ayé ni. Ìgbòho kò ń ṣe nǹkan tẹ́ ẹ lè gbẹ́rí sí, má tẹ̀sùn. Yorùbáwùyí, thank you. Ẹ lọ béèrè, ẹ lọ bá ẹnìyẹn kẹ́ béèrè pé ta ló ń jẹ́ Dorcas Adéyínká tí wọ́n ń pè ní Èṣù of London. Tẹ́ ẹ bá rántí Dorcas Adéyínká, ẹ béèrè ẹni tó ń pè ní Èṣù of London ní orí Facebook. Ìyẹn wípé Dorcas lè máa lọ yẹlẹ̀bẹ̀ kiri, ó dẹ̀ ń sọ wípé òun wà òkè lórí social media. Dorcas ò lè gbé lọ́yà dìde mọ́, àwọn lọ́yà ò ṣiṣẹ́ mọ́, owó lọ́yà ti pín.
owó lọ́yà ó ti pin. Dorcas wá ń lọ gbé ẹ̀yin èèyàn tẹ́ máa bá bàbá Tinubu sọ̀rọ̀. Ṣé bàbá Tinubu máa wà lórí àpèrè a ní kí èèyàn kan kú lọ́nà àìtọ́ ni? Chief Sunday Igboho ṣé ẹ fẹ́ sọ pé agbára yín ibi tẹ́ ẹ ní sí ibi kíkí mẹ̀kúnnù fi jìyà ni? Tó bá jẹ́ wípé owó àtagbára tẹ́ ẹ ní àti èèyàn tẹ́ ẹ mọ̀ wípé kí èèyàn kàn pa kí èèyàn kú sọ́dá èèyàn kó wá lọ sá lọ sẹ́yìn odi kó wá máa pè yín kẹ́ ẹ máa lọ bá òun bẹ̀. Ẹ wá jẹ́ ká wá mọ̀ yẹn ká wá ṣe irú àdúrà nǹkan tó ṣe fún èèyàn yẹn ká ṣe fọ̀tá yín. Ṣó ti ń flag ni? Ṣó òkété ń flag wa ni? Òkété má flag. Peaceful show là ń ṣe. Peaceful show là ń ṣe. Ohun téèyàn kan ṣe tó níyì Sunday Igboho bàbá Májàsọ́lá ohun náà lẹ́yìn nìkan ṣe tó dẹni ẹ̀tẹ́. Hello? Bẹ́ẹ̀ bá ṣe ní ẹ ràn lọ́wọ́ ló ṣe máa wá drag yín níjọ́ tó bá yá tó bá wá ẹ̀pù dọ́dọ̀ yín tẹ́ ẹ bá ṣe. Ìgbòho ẹ̀sùn mẹ́yìn. Ó jẹ́ kó yé wa wípé Nàìjíríà yẹn ó ní gbogbo àwọn tó níbẹ̀ lòun ní ó ti ṣe. Ṣẹ́yìn lẹ ní Nàìjíríà ni. Ṣebí Nàìjíríà yẹn ṣebí gbogbo wa ni. Ṣebí tẹ́yìn bá wá jẹ́ pé ẹ̀yin wá wà ní òkè kan tẹ́ ẹ lè gba nǹkan fún àwọn mẹ̀kúnnù ṣebí ti Dorcas ni tó náà wà nílùú òyìnbó tó ń ba ayé wọn jẹ́ ní Nàìjíríà ṣebí ẹ̀yin náà fẹ́ jà fún mẹ̀kúnnù lẹ ṣe kúrò ní Germany tẹ́ ṣe ń jà fún àwọn èèyàn Nàìjíríà. Dorcas ń ba ayé èèyàn jẹ́ ni àwọn èèyàn ń kú sọ́wọ́ Dorcas ni. Ó ń bá èèyàn ṣe ẹjọ́ ni ó ń rán àwọn èèyàn lọ sẹ́wọ̀n ni. Ìgbòho èèyàn mélòó lẹ́yìn ti rán lọ sẹ́wọ̀n tó bá jẹ́ wípé ẹ̀rún èèyàn lọ sẹ́wọ̀n lóòótọ́ ẹ jẹ́ ká rí ọwọ́ yín lọ́wọ́ Dorcas. Májàsọ́lá ẹ jẹ́ ká rí ọwọ́ yín lọ́rọ̀ Dorcas. Àfi eléyìí díràgì yín àfi pè yín ṣàkíyèsí ni. Ìwọ̀nba wípé ó rí wípé ẹ̀rí tí ń ṣe ṣé ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rọra rí tọ̀dọ̀ yín ṣe tó fi yẹ yín yẹn ẹ má gbàgbé wípé èèyàn kan náà ó ń agitate fún àwọn ìlú ẹ̀ tó jẹ́ pé ibì kan ló wà. Sunday Igboho orí ọ̀fẹ́ ńlá tẹ̀ rí gbà yẹn ẹ rọra kíìpù ẹ̀ fún àwọn èèyàn yín níjọ́ tó bá máa ní ìdí ẹ̀jẹ̀ níwùlì kò ń ṣe wípé kẹ́ ẹ ṣe kẹ́ ẹ wá wò eléyìí ò ní ọpẹ́ nínú. I will tell you the truth here. Májàsọ́lá ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ló ń pè èèyàn bẹ́ẹ̀ bá rí fọ́tò yín ẹ má fi ṣèbínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí a mọ̀ wípé tó bá gbé déwájú yín wọ́n lè fẹ́ manipulate ẹ̀ fún yín ọ̀rọ̀ tá a sọ nínú ibẹ̀ ní kẹ́ ẹ bá wa lé sínsì ẹ má gbé etí apá kan dájọ́ Dorcas ní ẹjọ́ jẹ́. Dorcas ó ní ẹjọ́ jẹ́. Kò dẹ̀ sí nǹkan tó dé orí ìkànnì yìí tó bá kò sí anybody tó bá náwó nú ẹ̀ á pè jáde òun ló jẹ́ ká pè yín jáde bàbá ní ká máa wá nọ́mbà yín tá a bá ń pè yín ó lè jẹ́ pé gbogbo kọ́ọ̀lù kọ́lẹ́ máa fẹ́ gbà tó lọ́wọ́n tó máa ń rìkọ́ọ̀dù yín. Hello? This is not about fracas. It's about justice. Dorcas ti rán èèyàn kan lọ sí inú 6 feet tí ilẹ̀ ti ga jù lọ.
Dorcas nídìí láti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sárábìnrin yẹn tó ti ń síìkì láti bí ọdún kan kó tó di wípé gbogbo àwọn kó tó di wípé ó ṣẹ̀ṣẹ̀ tí wá ṣe sickness yẹn wá worse tí Dorcas bò mọ́lé, wọn ò gbé lọ sí hospital, wọn ò gbé lọ anywhere. Dorcas ẹni tí wọ́n dé tà ní ó kú Sunday yìí, ẹran orí social media tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa wò ni. Dorcas jí gbé kúrò láàrin ìlú, ó lọ gbé lọ sí inú igbó. Ìgbòho, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o. Ẹ lè náṣọ agbára, ẹ lè nígbà, ẹ lè nágbo, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu yín lẹ máa bá àwọn aṣọ agbára yìí, ọ̀rọ̀ ẹnu yín lẹ máa bá sọ, torí àṣẹ ń bẹ nínú àwọn, àṣẹ ń bẹ nínú ohun. Ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá àwọn nǹkan wọ̀nyí sọ, ohun la fi ń bá yín sọ̀rọ̀ lálẹ́ bàbá Sunday Igboho, kẹ́ ẹ lè fún wa ní etí ìgbọ́ yín, kẹ́ ẹ gbọ́ nǹkan tá à ń sọ pé nǹkan tọ́mọ yìí ṣe tẹ́ bí wọ́n ṣàlàyé fún yín, wọ́n kàn wá rojọ́ bẹ́ríbẹ́rí fún yín pé ó yá ẹ bá wa mú dání, ẹ bá wa lọ yọ kíní, ẹ má dán wò bàbá. Sunday Igboho, ǹjẹ́ mọ̀ pé ọmọ yìí jump bail? Ó ń dúró lórí social media ń pé òun ò ní kéèsì jẹ́, ó dẹ̀ ń wá bá yín. Sunday Igboho, ṣó fẹ́ sọ yín di criminal lórí social media ni? Ó ní wọ́n ti dẹjọ́ òun nù. Àṣepẹ́ yìí ló wá bá tó wá ń sọ lórí social media wípé ọ̀rọ̀ òun ti wà lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n máa bá òun dé ọ̀dọ̀ bàbá Tinubu. Àṣepẹ́ yìí ló wá bá Igboho. Ẹ bá wa power tap ní TikTok o, àbí ká padà sórí Facebook ni, torí mo fẹ́ kọ́ àwọn èèyàn dá sí i. A máa tó gbé àwọn èèyàn sókè nsìn. Ẹ yẹ kí n máa wò bí àwọn tá a fẹ́ gbé sókè tó ń débẹ̀. Nigeria my country, mo ti rí Nigeria my country ńbẹ̀. Mo ti rán àwọn èèyàn wá ńbẹ̀. Best scholar, adẹ̀ nídìí best scholar ní ṣáàtì. Best scholar Ẹ̀pàgbó. Mi mọ̀ bí Ẹ̀pàgbó, mi mọ̀ kẹ́gbàgbó máa busy. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tá a bá fẹ́ gbé wọlé, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ibi tá à ń sọ̀rọ̀ sí kò ń ṣe pé ká lọ jump síbi kan ká máa no, eléyìí kò dẹ̀ ń ṣe ọ̀rọ̀ fracas. À ń sọ̀rọ̀ basic àwọn point ní kẹjẹ́ kájọ mú jáde. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tá a bá gbé wọ sókè, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ o, mi nílé fẹ́ máa kanra pé kí lẹ́ni yín sọ. Ẹ jẹ́ ká mind àwọn nǹkan tá a bá fẹ́ sọ, ká dẹ̀ máa ṣe ní ṣókí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tá a bá ń gbé wọlé, ẹ jẹ́ kí n lọ wo best scholar, kí n ṣí àṣàtì sí wọn kọ́ máa bọ̀ ń bí. I need the best scholar ní orí ṣáàtì wa yìí. I need the best scholar. Ẹ̀yin tẹ́ bá rí kíní wọn, ẹ lè bá mi share sí wọn. Ẹ bá wa share sí best scholar. I need the best scholar inú ṣáàtì. I need the best scholar. Ẹ má bínú. Ẹ ká panelist alẹ́ agbọ́dọ̀ select Ẹ̀pàgbó ti wà lókè, Kíkẹ́ Àdùnní ti wà lókè. Okay, Nigeria my country. Ẹ̀pàgbó bí Ẹ̀pàgbó busy. Ẹ̀pàgbó busy nìyẹn. Ẹ̀gbọ́n ọlá tẹ́ bá wà bí ẹ send the request, ẹ ká select àwọn panelist yẹn ká select panelist yẹn. So àwọn kìkì ọ̀rọ̀, àwọn tó bá fẹ́ pè látorí Facebook náà wọ́n ti mọ nọ́mbà. Àwọn tó bá fẹ́ pè, tó bá fẹ́ ká pin ní nọ́mbà, à pin ní nọ́mbà. Àwọn tó bá fẹ́ pè, tó bá fẹ́ ká pin ní nọ́mbà, à pin ní nọ́mbà. We need to call Chief Sunday Igboho. Maybe ẹjọ́ bẹ́ríbẹ́rí ni wọ́n lọ sọ fún wọn tí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀. Bàbá ọgbọ́n, ẹ bá ṣí àbàbà ọgbọ́n. Yes, mo ń bọ̀. Kí n pe bàbá ọgbọ́n. Ṣé bàbá ọgbọ́n wà lórí show yìí báyìí? Mi ò rò pé wà lórí show yìí. Wọn ò ní mọ̀ bí tó ti máa bá dá sí pé wẹ́ àṣàlàyé fún bàbá ọgbọ́n. Bàbá ọgbọ́n, kí n fún wọn message. Mo ń bọ̀. Ẹ jẹ́ má bá wa share show yìí, ẹ má bá wa share. I need the share. Ló máa jẹ́ kí àwọn èèyàn, ló máa jẹ́ kí àwọn èèyàn rí. I need the share. I need the ká share. Ẹ share, ẹ bá dé tell off and like pẹ̀lú bọ́n olóṣì wọn bọ́n ṣe ń report yẹn.
bó ṣe ń report yẹn ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń gift wa ẹ ṣé. Hello ẹ̀gbọ́n mi fine sir ẹ join wa lórí TikTok afẹ́kẹ́ bá dá sọ̀rọ̀ kan tó wà lẹ̀ ẹ jọ sir. Okay yes sir. Ẹ kí n pe best caller a gbọ́dọ̀ select ẹ kí n pe best caller. This is mi ò pé best caller wà available mi ò pé wà available mi ò pé best caller wà available. Okay so now okay aṣáájú ti dé bí aṣáájú ti dé so aṣáájú torí ẹ̀sìn bí ẹ mọ nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ Dorcas ti lọ inú kábíyèsí kan tó ń bá AJ sọ̀rọ̀ tó rìkọ́ọ̀dù Queen AJ tí wọ́n jù sórí Facebook tí wọ́n jù sí àwọn òkété tó wá play òun ló mú ọ̀rọ̀ òkété lọ bá Ìgbòho wípé ọmọ Ìbàdàn ní kí Ìgbòho kó ràn lọ́wọ́ kó lè bá yọ wanted yẹ kó lè bá yọ kúrò bó ṣe yọ ti Ìgbòho kúrò so òun làá náà wá gbọ́ Ìgbòho mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ bẹ́gí lọ́dọ̀ rò fún Ìgbòho ká ṣàlàyé fún òòṣà bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ́yìí o justice wà tá a sì nídìí tí Dorcas nídìí láti lọ sí Nàìjíríà ohun tó sọ fún gbogbo public ni wípé wọ́n ti ẹjọ́ òun kí ló wá dé tó fi ń wá lọ bẹ̀bẹ̀ kiri kí ló dé ó ti dé ọ̀dọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà kò bọ́ sí ó ti dé ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn kò bọ́ sí thank you ọmọ ológo èjè ó ti lọ káàkiri kò bọ́ sí ṣùgbọ́n ẹ̀sìn tó ń ṣe inú ẹ̀ lónà òun sì ń ráyè àrẹ́sì àwọn èèyàn lónà òun sì ń ráyè fẹ́ bá àwọn èèyàn ṣe kéèsì Sunday Igboho la ní kíká pè ọ̀rọ̀ tó wà wájú yín o kò ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ dá sí kò dẹ̀ ń sọ̀rọ̀ èébú la fẹ́ fi bú wọn a fẹ́ pè wọ́n sákìyèsí ni kó lè mọ̀ because a ní ẹni ìgbà tẹ́lẹ̀ fẹ́ bóyá ṣàlàyé fún mi ìṣẹ̀lẹ̀ ń bú mi ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣe kinní kan ń bẹ̀ gbọ́tẹnu mi mo bọ́rọ̀ ṣe dé la ṣe ní ká kọ́kọ́ ṣàlàyé fún Sunday Igboho. kí Igboho lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ because tọ́mọ bá náà bẹ̀rẹ̀ sí lóòótọ́ àwọn ọlọ́pàá mọ̀ ohun táwọn ń ṣe o ṣùgbọ́n ká lè sọ fún Igboho kó má padà di ẹni ẹ̀tẹ́ torí ẹni iyì làwa mọ̀ wọ́n sí ìgbà tí wọ́n ní ọ̀rọ̀ kéèsì yẹn àwa yìí wà náà tó ń sọ̀rọ̀ náà online bọ́ bá tiẹ̀ náà ò gbọ́rọ̀ wa ṣùgbọ́n wà ní àkọsílẹ̀ tọ́bọ̀ wọn fáǹsì wọn á sọ wípé no àwọn ẹni yìí sọ̀rọ̀ Igboho dáadáa àwọn ẹni yìí wọ́n sọ̀rọ̀ Igboho dáadáa so ẹ bá a ganu síná kó tó di pé a máa bọ́ síwájú tó bá yẹ pé bóyá irú ṣáàtì a lè tó pa ká tó ẹ̀ṣẹ̀ wá ṣe ságà àmọ́ kò ní jẹ́ wípé bàbá Igboho wá wò pé àṣẹ́mi náà lè ṣe gbogbo ṣáàtì báyìí tó lọ báyìí fún so àbọ̀ lélẹ́yìí fún ẹ̀yin panelist ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ pè wọlé náà ààyè wà. Kálẹ̀. Yeah. Ẹ kú iṣẹ́. Yes ma. Jerry gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mo fẹ́ sùn bọ́ mo wá ń wò pé ọ̀rọ̀ yìí ò ń ṣe bẹ́ẹ̀ ṣe sọ kò kí ń ṣe ọ̀rọ̀ tí a máa pariwo àbí tí a máa bú èèyàn kan fún àlàyé tẹ́ ti ń ṣe yẹn náà làwa náà tún máa kí ń lẹ́yìn èmi kàn fẹ́ jẹ́ kí Sunday Igboho mọ̀ because mo gbọ́ tí mo rí kan náà kọ́mẹ̀ntì tí ó sọ wípé òun máa tó lọ Láyọ̀ Àrì ló gbé kọ́mẹ̀ntì yẹn òun máa tó lọ bá Sunday Igboho sìn òun máa tó jẹ́ kó lọ bá òun á tó sọ fún nípa màmá ó wá wò pé ṣé ọmọ yìí ní direct line to Sunday Igboho ni bọ́n mo kàn gbójú kúrò ń bẹ̀ mo dákẹ́ ni bọ́ mi ìwà mọ̀ wípé ó ti wá lọ gbé ìgbésẹ̀
wípé kí wọ́n bá òun yọ orúkọ òun kúrò ní orí wanted list. Bàbá Sunday Igboho, àgbáyé adalẹ́ o, Ọlọ́run ò ní jẹ́ kí ojú kó tì yín o. Gbogbo bí ẹ ṣe ń gbé àwa ọmọ Yorùbá tí ẹ bà orúkọ wa jẹ́, Ọlọ́run náà ò ní bà orúkọ yín jẹ́ o. Ọlọ́run ò dẹ̀ ní bà làákàyè yín jẹ́. Ṣé rí orúkọ rere tí Ọlọ́run ti fún yín? Ọmọ kankan tí wọ́n ń pè ní Dorcas Adéyínká kò ní wá ta àlà sí aṣọ òfin t'Ọlọ́run fún yín. Ọmọ Yorùbá gidigidi pọ́nbélé ni yín. Nígbà tí ẹ ń ja ìjàgbara fún àwọn Yorùbá, ẹ mú ìkan pé ọmọ Ìjẹ̀bú leléyìí o, ẹ mú kan pé ọmọ kíní kan leléyìí o. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá lẹ ja ìjàgbara fún. Àwa ọmọ Yorùbá lórí pláfọ́ọ̀mù yìí náà, nígbà tí àwọn ìjọba Nàìjíríà tó ń ṣèjọba ń gbà yẹn tí wọ́n gbógun tì yín, gbogbo wa náà ní ọmọ Yorùbá la gbárùkù tì yín, là ń sọ wípé kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ǹjẹ́ tí ẹ bá ti ta ìpa sí òfin ilẹ̀ Nàìjíríà tó mú kí àwọn ará kejì tó fi mú aráàlú wọn tó ti sínú ẹ̀wọ̀n, níbi tẹ́ wà lẹ́ni bàbá wa Sunday Igboho ẹni débẹ̀ o. Gbọ́ yín o wípé ẹgbẹ́ ọmọ Yorùbá kan àbí ẹnì kankan ní Nàìjíríà wípé kán búlì ẹni yẹn o, wípé ẹ máa ba ayé ẹ̀jẹ̀ ni, despite the fact pé a mọ̀ pé ẹ̀yin pẹ̀lú àwọn kan ẹ̀ ní beef, you do not come out to come and bully them. Bàbá wa bọ́ síta kẹwàdí fame character wọn. You kept on going, doing your thing. Bàbá wa Sunday Igboho, ǹjẹ́ ẹ mọ̀ wípé ọmọ yìí Dorcas Adéyínká tá à ń sọ yìí, I'm sure, if I cannot say 100%, I can tell you like 70%, you've heard about what she is all about. She is a bully, Baba. Ó máa ń defame orúkọ àwọn olórúkọ ni. Ṣé rí gbogbo àwọn ọba tí ó mú ọmọ yìí wá o, àbúrò pé lóòótọ́ ni ọba kan mú ọmọ yẹn wá o. Gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá ni Dorcas ti bú pátápátá. Ṣé rí Ọọ̀ni of Ifẹ̀ wa olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá, ó mú bàbá yẹn bú. Ó pe bàbá yẹn ní pé traffic ni, human trafficker, money launderer. Gbogbo orúkọ tí ọmọ yìí pé bàbá Ọọ̀ni of Ifẹ̀, gbogbo orúkọ yẹn wá ní ẹ̀sùn táwọn ọlọ́pàá fi kàn án o. Mo wà sure pé nígbà tó ti pè yín bàbá wa, ó yẹ kó ti show yín the reason nǹkan táwọn ọlọ́pàá gbé sórí ibẹ̀ yẹn. Tẹ́yìn gan máa fẹ́ ṣiṣẹ́ yín takuntakun, rò pé kí ni ó dé tán fi charge ní gbogbo àwọn nǹkan báyìí. Ọ̀rọ̀ ẹnu ọmọ yìí ò ṣe ta sí o, kò ṣe gbọ́ o. Kò ṣe gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni tí wọ́n ń wá Nàìjíríà, ó sì wà lórí social media tó ń threaten àwọn èèyàn pé wọ́n máa gbé wọn Nàìjíríà. Ó sì wà lórí social media tó ń bú àwọn èèyàn. Ó sì wà lórí social media tó expose ìhòòhò àwọn èèyàn, tó expose everybody. Ọmọbìnrin tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, ó máa gbé àwọn ọmọbìnrin. Mo mọ̀ pé bàbá wa ẹni ọmọbìnrin lọ́wọ́. Ó dẹ̀ máa gbé ìhòòhò àwọn ọmọbìnrin, á dẹ̀ máa gba £5 lọ́wọ́ wọn ní ẹyọ kọ̀ọ̀kan pé káwọn èèyàn wá wo ìhòòhò obìnrin. Bàbá wa, mo máa bẹ̀ yín gidi gan ni, gbogbo wa tá lórí platform yìí, wípé kí ọmọ yìí kó wá sí Nàìjíríà kó wá dá ẹ̀. Tẹ́ bá gbọ́ ogun nǹkan tí atọ́kùn ètò yìí sọ, èèyàn kan kú sí ọwọ́ ọmọ yìí, Dorcas Adéyínká. Gbogbo fídíò yẹn la ní lọ́wọ́ o. Tẹ́ bá fẹ́, tẹ́ fẹ́ jókòó, tẹ́ fẹ́ máa wò. Tẹ́ bá dẹ̀ fẹ́, ẹ bọ́ sórí social media, a máa tag yín kí a máa gbọ́ ogun nǹkan tó ṣe. Because ọmọ yìí ò gbọ́dọ̀ lọ láì jìyà. Ǹjẹ́ ẹni tí wọ́n ń wá Nàìjíríà pé ó pa èèyàn, ó ń fi tipátipá gbowó lọ́wọ́ àwọn èèyàn, ó dẹ̀ tún ṣe money laundering, bàbá. Nígbà tó yàn wá kú sí ọwọ́ ẹ̀ tán, táwọn ọlọ́pàá pè, tí wọ́n invite ẹ̀ severally. Ẹ jọ̀ọ́ yín tẹ́ bá ní gbogbo ibi tí wọ́n ti gbé sọ̀rọ̀ yẹn, tí àwọn newspaper, àwọn Yorùbá news outlet tó ti gbé polongo ẹ̀ pé wọ́n ń wọ́ ọmọ báyìí, ẹ jọ̀ọ́ ẹ bá play kínní náà bí báyìí. Gbogbo nǹkan báyìí ni ọmọ yìí ṣe. Wọ́n dẹ̀ gbé ọmọ yìí,
wọ́n dẹ̀ ń sọ fún pé kó lọ sí Èkó padà, Àbújá ló wà, kó lọ sí Èkó kó lọ gbé ọmọ yẹn wá, kọ́mọ yẹn tó kú. Mo fẹ́ sáré padà sórí ọ̀rọ̀ yẹn, má bínú sà, because ọ̀rọ̀ pọ̀ ní rẹpẹtẹ. Wọ́n sọ pé kó gbé ọmọ yẹn wá, ṣe mọ̀ pé within tí Dorcas Adéyínká tó dẹ́kọ̀, ó lọ sọ pé òun ṣe oyè, òun fẹ́ taṣọ, oyè ló ń wá jẹ. Àwọn ọlọ́pàá tó filẹ̀ tó ń fún ní ọjọ́ méjì àbọ̀jọ́ mélòó kan kó fi gbọ́ ọmọbìnrin yẹn wá, ọ̀nìgbà tọ́mọ yẹn tó kú, Dorcas ò dá wọn lóhùn. Wọ́n tún wá sẹ́ndì lẹ́tà sí, wọ́n sẹ́ndì email sí, wọ́n pè é, ó gbé fóònù, ó sọ pé máa bá wọn. Dorcas ò lọ. Ó tún wá wà ní àhámọ́ tó ń sá káàkiri. Ó tún wá sọ pé àfi tí ìyá òun ò bá kí ń ṣe prophetess lọ́ máa rí òun mú. Bàbá wa Sunday Igboho, ṣe bá a béèrè ibi tó ti gbé mú ọmọbìnrin yìí tí wọ́n ń wá kó pa èèyàn, ojú bodè náà ti gbé lọ mú. So bàbá wa, ẹ jọ̀wọ́, à ń bẹ̀ yín ni. I should think ìjọba ó yẹ kó ní agbára jù yín lọ, bàbá wa, but àwọn ò mọ ọ̀nà tí ọmọ ẹ fẹ́ gbà ló fi ṣe. Kò sí ẹni tí ò tí pè láyé yìí kó wá ràn òun lọ́wọ́ o. Ọlọ́run nìkan ló kù kó yẹ kó pè báyìí sìn. Kò sẹ́ni tó tí pè. Ó máa pè, ṣe rí nígbà tí ẹ fi ń ja ìjà agbára yẹn, ẹ̀yin ò sọ pé kán lọ gbé odindi Buhari, pé kán gé orí ẹ̀ náà, despite the fact pé ìgbà Buhari ni wọ́n fẹ́ wá mú yín tí wọ́n pa àwọn èèyàn sí yín lọ́rùn. Ẹ̀yin ò sọ wípé kí wọ́n lọ gbé odindi ìjọba Buhari, pé kán lọ gé orí ẹ̀ náà. Àwọn tó ń da ìlú rú lẹ̀ ń bá fàjà. Ọmọ yìí sọ wípé kí wọ́n lọ gbé odindi Buhari, kán gé orí ẹ̀, kán gé orí gbogbo àwọn ọba, kán gé orí. Mi ò tí gbọ́ kẹ́yìn sọ́rí òbí kan káńpẹ́ sọ́ ni. Bí wọ́n ṣe gbà yín lẹ̀, bàbá wa Ládọjà, ọba wa Ládọjà, bó ṣe gbà yín lẹ̀ lé nìyẹn, wọn ò ní gbà yín lẹ̀. Ẹ̀yin náà wà nínú, wọ́n tẹ̀ máa gbé yín, wọ́n máa fi yín sàkámọ́ ni. Ṣùgbọ́n Ọlọ́run òrìṣà ilẹ̀ Yorùbá tó ń tì í lẹ́yìn, ó jẹ́ kí ẹ ja ìjà yẹn. Ìjà yẹn làwa náà wà lórí social media tá à ń jà yìí o. Mo dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ Àbíkẹ́ dáadáa, Àbíkẹ́ Jagaban, mo mọ̀ pé ẹ mọ̀ dáadáa. Ọ̀rọ̀ Àbíkẹ́ Jagaban yẹn ló gbé wa débi tàdé yìí. Nígbà tí ṣẹ́yìn ti purọ́ mú èèyàn, bàbá wa, wípé èèyàn jí ọmọ gbé rí, ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú, ó kàn ń bi yín ni. Ṣé ẹ ti gbọ́ níbi tí wọ́n ti gbé sọ pé ẹ jí ọmọ gbé rí, bàbá? Ṣé ẹ ti gbọ́ níbi tí wọ́n ti sọ pé charity yín ó ń kó owó jáde lọ rí? Ara nǹkan tá à ń pè ní defamation of character nìyẹn. Ó mú odindi Àbíkẹ́ Tolúlọpẹ́ Adéoyè, ó sọ pé charity ẹ̀ ó ń ṣe human trafficking, ó ń ṣe gbogbo ẹ̀, ó ń ṣe modern day slavery, kò sí nǹkan tí ò pé tó fi orúkọ Àbíkẹ́ pè nítorí pé ó ń bá èèyàn jà. Ká nípẹ́ wà lórí orí ọ̀rọ̀ yìí nígbà tí atọ́kùn máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ó sọ wípé, ó sọ títí débi pé ó mú ọjà ọlọ́jà Fúnmi Beauty World. Ọmọ yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti 10 years ago, bàbá. Ọmọ yóò dákẹ́ di bísí àbáṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Tó bá pèèyàn ní abi fún rádaràdà, ó yẹ kó pa ìfun ẹ̀ mọ́ ni. Dorcas Adéyínká, bí wọ́n ṣe ń gé ẹ̀ka ẹ̀, bẹ́ẹ̀ ló ń gbòòrò sí. I cannot ask you to go and meet some other people, some other bloggers tí wọ́n dárúkọ. I cannot tell you to go and meet her. Ìjà ló dé tó rí dòwò lọ́bẹ̀ wọn. Tí wọ́n bá gbọ́ wọ́n ṣe wà together lẹ́yìn, àmì ìjọba ọjọ́ báyìí máa sọ̀rọ̀, wọ́n jọ máa pè yín ni pé ọmọ mi ni, màá fẹ́ mi pọ̀n, màá ṣe kinní kan ni, màá ṣe gbogbo ẹ̀. Bàbá wa, ọmọ yìí tó bá ń bá yín jà bí kò pa yín ni, bí kò gé yín lọ́rùn ni. Ó sọ wípé ọmọ tí òun gbé tó kú sí lọ́wọ́ yẹn, pé kò sẹ́ni tó máa rí ọmọ yẹn tọmọ yẹn fi kú. Wọ́n ti sọ fún yín, mọ̀ pálágbára ni yín o. Ẹ lè jẹ́ ẹni tó ń ja ìjà agbára fún Yorùbá, kẹ má mọ̀ ń pa ọ̀rọ̀ agbára ilẹ̀ àti lo agbára ilẹ̀ Yorùbá. Ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, Dorcas, kò síbi tí ò tí ì dé, kò síbi tí ò tí ì rìn. Iṣẹ́ tó ń rán yín yìí, tí ẹ bá jẹ́ iṣẹ́ yẹn, á padà wá láti wá bú yín. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọmọ yìí ó gbé píkṣọ̀ àwọn ọlọ́pàá àti ìyàwó àtàwọn ọmọ o àti àdírẹ́sì o. This girl, we don't know how she got all this information.
tẹ́yìn gan ò bá ṣọ́ra yín tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ tó yẹ kí dọ̀kásì ṣe gbogbo information yín pátápátá ló máa gbé jáde àtẹ̀yìntẹ̀ṣe àtẹ̀yìntẹ̀ṣe. ǹjẹ́ mọ̀ pé ọmọ yìí ó gbé picture ọlọ́pàá ó dẹ̀ abuse picture ọlọ́pàá yẹn ó bu títí pé gbogbo àwọn nǹkan tó ṣe tó jẹ́ àǹfààní fún bàbá yẹn ó máa ṣánkú lójú ayé ẹ̀ ni. ó dẹ̀ wá mú picture wọn ó wá send ẹ̀ káàkiri fáwọn bloggers kó máa blọ́ọ̀gì bàbá kó máa blọ́ọ̀gì ọlọ́pàá nítorí pé ọlọ́pàá ń ṣe iṣẹ́ ọlọ́pàá ò gbè sẹ́yìn wọn. ọmọbìnrin kan náà ló sọ pé gbogbo àwọn ọlọ́pàá gbowó lọ́wọ́ òun pé òun dẹ̀ ya picture wọn pé àwọn ọlọ́pàá gba bribe lọ́wọ́ òun. bàbá ẹ jẹ́ kí èmi dákẹ́ ní bíbá ìsìn. Thank you, ma. kí àwọn ẹlòmíì kan wá sọ̀rọ̀. Thank you, ma. ọmọ yìí búlì èèyàn títí ẹni yẹn gbé bleach ó gbé mú. ṣé irú iṣẹ́ yẹn wà lọ́wọ́ títí yín ni bàbá ṣé wọ́n bá irú iṣẹ́ pé kí ẹ pa èèyàn kẹ búlì èèyàn títí tẹ́ni yẹn fi gbé bleach mú tọ́jú ìsọfún ọmọ yẹn pé ọmọ yìí má ti láti hospital pé kó bá àkútú pọ̀ lọ́nà bàbá ṣẹ́yìn ṣàrírò ẹ̀ lọ́wọ́ títí yín. èmi ò mọ̀ yín lọ títí o but àwọn iṣẹ́ ribiti tí mo ti gbọ́ táwọn èèyàn sọ àwọn nǹkan rere tí mo ti gbọ́ táwọn èèyàn sọ pa yín I think wípé tí ọmọ yìí tá bá yọrú ọmọ yìí kúrò láwùjọ àwọn èèyàn rere gbogbo bullying defamation of character à ń fi ọgbọgbọn gba owó ọmọ ìyá gbéyàn wá lórí social media á gbowó ṣé ti gbọ́n pa Lizzy Anjorin ẹ ti gbọ́n pa Fọlá Tinubu ẹ gbọ́ bó ṣe gba owó mọ́tò tí wọ́n dẹ̀ kọ́ tó wọ́n ra mọ́tò fẹ́yàn ẹ gbọ́ bó ṣe kọ́lé tí wọ́n kọ́lé fẹ́yàn ẹ bá wa béèrè ibi tó wò yẹn gbalẹ̀ sí ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ bàbá gbogbo nǹkan tó sì wà tó sì ń gòhùn lọ́wọ́lọ́wọ́ báyìí ni o tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ yìí ẹ ṣiṣẹ́ yìí. Madam Òkìkí ẹ jẹ́ ń gbà lẹ́nu yín kí n sọ́dọ̀ orin ọlọ́run àjò dá fún mi mo kí n púpọ̀. ẹ ṣe sà. Nigeria my country mo kẹ́yìn náà Ọlámídé kan ó ṣe takuntakun. Yes, sir. Ìgbòho òòṣà mo kí n púpọ̀ bàbá. Lébọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú. Ìjàgboro amọ̀yìn fún yẹn. Amọ̀yìn púpọ̀. Èmi ò rí yín rí o. Àmọ́ nínú àwọn téèyàn ń tọ́ka sílẹ̀ Yorùbá ìpè ọ̀kan gbòó tó jẹ́ pé bí nǹkan kan bá tiẹ̀ délẹ̀ àwa iná ẹ̀ lè ṣáájọ́ tọ̀ yín lọ wípé kẹ́ ẹ gbà wá nítorí pé ẹ lẹ́nu ń bẹ̀. Ẹ wá gbọ́ wọ́n pé wà rere lẹ́ṣọ́ ènìyàn òun ló mú Jàgùdà fi bàbá joyè nítorí pé Jàgùdà mọ̀ pé bàbá ṣe rí mọ́ òun ni ẹ má jẹ́ kọ́mọ ìtapo sáàlà yín o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú tó ń pààyàn ẹ má wá lọ síbi kankan ọmọ yìí ni. Ẹ wò mí bàbá gbogbo èèyàn ló ti sá lọ bá wọ́n ń gbé jùlẹ̀ ni ó ti lọ bá Ààrẹ Ọ̀nà Kakanfò. Thank you. Bàbá wa Gani Adams. Ẹ kú àgbà ẹ̀gbọ́n mi. Ó ti sá lọ bá wọn kò sí ọ̀nà ń bẹ́ẹ̀ ni o. Ó ti lọ bá bàbá wa Onírìṣà Ọ̀jájá kò sí ọ̀nà ń bẹ́ẹ̀ ni o. Ẹ má jẹ́ kí ọmọ yìí ta epo sáàlà yín ó ti bú ọlọ́pàá ó ti bú ọ̀tọ̀ lórí wanted tó ń wá fún ẹ̀sùn àpá tó bá wá sátọ̀ yín wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má gbàgbé bàbá ọmọ tí ọmọ yìí tẹ̀mí ẹ̀ bọ́ ọmọ Yorùbá lòun náà o. Ọmọ kékeré lọmọ. Ọmọ Ìbàdàn náà dẹ̀ ni. Ó dá ọmọ bẹ́ẹ̀ ni ó dá ọmọ kéékèèké sílẹ̀ ní fọnáfọṣù lọmọ náà wọ ọ̀run alákejì tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Lórí ipò ń jà náà ni òun wá sórí Facebook àti TikTok ó wá jà ni kò ní àǹfààní kankan tó wá ṣe fún gbèsè ayé ọmọ ẹ̀dá ó wá jà ni. Bẹ́ẹ̀ bá fẹ́ wádìí dáadáa ó láwọn èèyàn tẹ́lẹ̀ pé ara wọn ni Yèyé Bẹ́wàjí
ìlú Ìtòrí Àbíkẹ́ Jagaban bẹ́ẹ̀ bá wádìí ẹ̀rí bá sọ̀rọ̀ ara wọn lọmọ wa bàbá Ọdẹ́gbàmí ọlọ́wọ́ síbí àwọn tó fi ẹ̀sùn burúkú kàn nìyẹn táwọn yẹn láwọn ò ní gbà àkàkà wọn lọmọ tó pa ìwà ọrùn wọn ló fi kọ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ yìí ò wáyé kà yìí ṣe o bó ṣe ń bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń bòrùka kẹ́rẹ́ tán pọ́n wọ́n pọ́n jáde ní tó fi wọ̀lú òyìnbó padà wọ́n ti mú bàbá ṣe ọmọ rẹ̀ tí ò bá ṣẹ̀ ṣe ẹ̀sùn lásán náà múyàn lọ sí abatíọ̀ nílùú Àbújá ṣe ẹ̀sùn abú mi mo bú ẹ náà ló fà tó fi dábàá tíọ̀ kẹfì lè mọ̀ pẹ̀sùn tó wà lọ́rùn ọmọdé yìí kì í ṣẹ̀sùn kékeré bàbá ẹ yọ̀ǹda ẹ tú ọ̀já tẹ́ ẹ bá fẹ́ fi pọ́n kẹ́ ju ọ̀já náà lẹ̀ kẹ́ ní kó máa bá tiẹ̀ lọ àtàrí àjànàkú ni ó bàbá kì í ṣẹ̀rù ọmọdé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ẹni bá ti ṣẹ̀ ẹ jẹ́ kó fojú balẹ̀ ẹjọ́ wọ́n ń pààyàn bẹ́ẹ̀ ó ń lọ kọ́gbọ́n ni ṣùgbọ́n pé kó má jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ bàbá àwọn tó pa ọmọ ẹ̀ wọ́n ń ké tantan dọ́là ipa wọn gbọ́dọ̀ rí ìdájọ́. ẹ pagbo worldwide. ẹ má jẹ́ kí ọmọ yìí kó ti ara yín kẹta ara ọmọdé yìí ṣe Ọlọ́run kẹdẹ̀ ti ara ọmọdé yìí ṣe èèyàn kò ní dáa kán máa sọ̀rọ̀ yín láburú lórí mídíà ẹ má jẹ́ kọ́mọ yìí tapo sáàlà yín ó ti bú ọlọ́pàá ó ti bú olórí ìlú ó ti bú àwọn ọ̀tọ̀kùlú kò sẹ́ni tọ́mọ yìí ò tí ì sọ̀rọ̀ sí ipe kan lọ pa àwọn ọmọ wọn kán gé apá wọn kán gé ẹsẹ̀ ẹ̀rí wà ó bàbá ẹ̀rí wà pápá ń bá rí ẹ̀ òun làwọn ìyá àgbà kò tó tò lẹ́yìn tọ́jọ́ ń ṣiṣẹ́ aburú yìí bàbá mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin yọ̀ǹda ọmọdé ìgbó bá wá bá yín ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá wa Ìgbòho ẹ bá wọn sọ̀rọ̀ kọ́ yọ̀ǹda ọmọ yìí ó ikú gidi òun lè ń wò lọ́ọ̀kan yìí kí ló fà táwọn ọlọ́pàá fi ọwọ́ tẹ̀dù kúrò lọ́rùn ẹ̀ ọmọ máa kú ọmọ máa yè èèyàn ṣàkọ́ lọ́mọ pé ìwọ ọmọ yìí kàn kò yọjú ọmọ kú lákàkà ẹ̀ oyè ló ń jẹ kiri kò ní àánú ọmọ ẹ̀dá ìfinijọ́mọ ènìyàn kò sí lára ọmọdé yìí rárá àkàkà ẹ̀ lọ́mọ wà tọ́mọ fi gbẹ́mí mi kò ṣe condolence ẹyọ kan kò ṣe ìbánidárò fún ọmọ yẹn débi tó máa kí àwọn tó bí kọ̀ràn bẹ́ẹ̀ ó pa ọmọ wọn tán àwọn yẹn tó ń ké tantan ó tún gbé wọn lọ ilé ẹjọ́ lọ́mọ tó sá wá báyìí yìí ó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ bá wá tì kà lẹ́yìn inú ọmọ Yorùbá ò ní dùn sí yín o kẹ́ ẹ rò dáadáa lẹ́ẹ̀mejì ọmọ yìí ò ṣọmọ tẹ́lẹ̀ pọ̀n ẹsẹ̀ ń wọlé púpọ̀ ẹ má jẹ́ ó tapo sáàlà yín ó ti balẹ̀ jẹ́ ó ti bọ̀nà jẹ́ tó bá wá ń sọ yín pé wọ́n ń pèèyàn lóní fúnra rà gẹ́gẹ́ bí sísítà mi ṣe sọ tó yẹ kó nítọ̀ ń pà fún náà mọ́ ọmọ yìí bọ́ ti ń bọ́ lọ́wọ́ ló ń bòrùka kẹ́rẹ́ tó bọ́ọ̀dì sílùú òyìnbó báyìí ó tún bẹ̀rẹ̀ ní gbogbo àwọn tó ti bẹ̀ tẹ́lẹ̀ ló tún bú bàbá abẹ́yìn ni o ẹ gbọ́wọ́ kúrò bẹ́ẹ̀ jẹ́ kó fojú ẹni bá ṣẹ̀ ìka tó bá ṣẹ̀ lọ mo dẹ̀ mọ̀ yín ipe ẹ fẹ́ kí èèyàn máa rẹ́ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ jẹ mo mọ̀ yẹn nípa Sunday Igboho ọmọ tó pààyè ọmọ kò lé èèyàn ní o ọmọ kò lé èèyàn ní ó dẹ̀ dà àwọn ọmọ kéékèèké sílẹ̀ òun fúnra ara ti ká lára ọmọdé ni kò tí ì pọ̀ ọmọ ọgbọ̀n ọdún nígbà tó wọ tọmọdé tó fi ìkanú ó tún wá pa á tán kò sí ìdárò kankan tó lè ké lórí ọmọdé ju ipò bọ́ta ó ló jí magi ó jí ọ̀lọ́
ṣọmọ tẹ́ ẹ fẹ́ pọ̀ nìyẹn kí ló fà á tí bàbá wa Gani Adams fi jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ bá bí kò sọ́nà bẹ́ẹ̀ ni bàbá àwa ń gbà yín nímọ̀ràn ni o a dẹ̀ ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a dẹ̀ ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ tó fẹ́ràn yín ẹ má gba ọmọ yìí láàyè gbogbo ẹ̀yin tẹ́ bá mọ bàbá wa Ìgbòho Òòṣà ẹ táàgì wọn ikú ń bọ̀ òun lọ́mọ yìí bẹ́ẹ̀ bá ti rí ikú lẹ rí ejò máa bá tiẹ̀ lọ kò ní kẹ́ wá ikú lọ síbi kankan ikú kò jù bẹ́ẹ̀ lọ kẹlòmí lẹ gbà lọ́wọ́ mi kọ́ sọ́dọ̀ orin. Thank you, sir. Nigeria my country oya àwọn tó fẹ́ pè gan wọ́n ti ń tò sórí fóònù oya Nigeria my country oya sísítà mi. ṣé Nigeria my country wà ń bẹ̀ àbí ká máa gbé kọ́. ẹ kálẹ́ wájú bàbá Ìgbòho àtàwọn tí ó jẹ́ bàbá fún wa àtàwọn sísà wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn o mo fẹ́ rán yín létí olóòtú sọ yìí pé ẹ lọ bèrè lọ́wọ́ àwọn màyèyé dára ẹ bèrè lọ́wọ́ ìgbà ẹ bèrè lọ́wọ́ àwo ẹni tẹ́mi bá dárúkọ ẹ̀sìn tó dúró tán nígbà tí ojú ogun le títí tó fi dé Kútọ̀nù ẹ pé ọmọọba Bíọ́dún kò ń ṣàjèjì yín ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ dáadáa ni ẹni tẹ́ ẹ mọ̀ dáadáa ni ẹ pé ẹ bèrè pé ta ló ń jẹ́ Dorcas wọ́n mọ̀ Dorcas dáadáa ìyẹn dúró bẹ́ẹ̀ ìjẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ tó lóògbé fi sílẹ̀ bóyá kò sọ fún yín pé ẹ̀sùn apààyàn náà fi kàn wọ́n ẹ̀sùn apààyàn ló wà lọ́rùn ẹ̀ o ó ṣe kó sá lọ lásán o ẹ̀sùn apààyàn ni wọ́n mú fún o wọ́n kàn gba béèlì ẹ̀ mọ reason tó fi gba béèlì ẹ̀ ni wọ́n ní pé ó lóun á máa wá jẹ́jọ́ ní tó fi gba béèlì ẹ̀ nìyẹn kí ni wọ́n gba béèlì ẹ̀ fún ṣe ló fẹ́ yìnrìn lọ sílùú òyìnbó láti January 2025 ó purọ́ ó ní ẹ̀jẹ̀ ń ya lára wọn ó lára wọn ò yá ó lóun fẹ́ lọ tọ́jú ara wọn dípò wọn á padà wá bí ó máa ṣe padà wá mọ̀ nìyẹn ní tó sọ fúnjọba Nàìjíríà nìyẹn bàbá Ìgbòho ẹ ní bìlíì pé bó ṣe dé báyìí kò tí ì lọ́sẹ̀ kan àwọn ọlọ́pàá Nàìjíríà ló mú bú gbogbo ọtọ́rìtì Nàìjíríà gbogbo wọn ló bú tán pátá gbogbo àwọn tó ti bẹ̀ gbogbo wọn ló tún bẹ̀rẹ̀ sí bú wọn kódà Folúṣọ́ ìyá àbèjì ẹni tó kú síkàwọ́ Dorcas àwọn ọmọ ẹ̀ méjèèjì sì wà níbi tí Dorcas kó wọn pamọ́ sí bàbá Ìgbòho ìyá àbèjì fìyà sílẹ̀ lọ́mọ kékeré ni kò tí ì ṣe nǹkan kan Dorcas kan jù lọ pàápàá Dorcas Adéyínká ó ju olóògbé lọ kò tí ì ṣe nǹkan kan ọmọ kékeré ni àwọn ọmọ méjèèjì tó bí àwọn òbejì tó dá gbogbo wàhálà yìí sílẹ̀ tí Dorcas lòun fẹ́ máa tọ́jú ó kọ́kọ́ mú bàbá àbèjì ó rán lẹ́wọ̀n ó lóun ò kíá ó lóun máa separate wọn ó lóun ò kíá ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ìdẹ̀yìndẹ́yìn yẹn ló wá mú ìyá àbèjì ló gbé pamọ́ ló bẹ̀rẹ̀ sí fìyà jẹ obìnrin yẹn ṣàárẹ̀ tó fi kú ni Dorcas sọ fún gbogbo wa lórí ìkànnì pé òun á make sure pé ọwọ́ ẹnikẹ́ni ò kàn. ẹ bá wa power tap o ẹ bá wa power tap network yẹn ò strong yìí o ẹ bá wa power tap. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín. ẹ̀yìn ìgbà tó gbé pamọ́ tó tí yẹn ṣàárẹ̀ tán bàbá Ìgbòho ìjẹ́jẹ́ mọ̀ pé lọ́jọ́ tó ń sin ìyá àbèjì Dorcas ní kò kàn òun Dorcas Adéyínká èyí tó wá bá yín tó ní kẹ́ ẹ ràn án lọ́wọ́ yìí ó ní kò kàn òun ó lóun fẹ́ joyè gbogbo kíní yìí ó ṣàfẹnusọ o ó wà lórí Facebook wọ́n á dá sí yín
ó lóun fẹ́ joyè ó ní tó bá wù wọ́n kọ́ lọ sí ó ní in fact ó sọ fún gbogbo àwọn tí ó ń béèrè gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí káyà sókè pé ìyá àbèjì kú kẹ̀ Dọ̀kásì sọ̀rọ̀ ìyá tó bí lọ́mọ gan ò lè bá ìjọba. on flag wa gan Facebook o ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ bá wa máa power tapping èmi gan rí ẹ fẹ́ gbé show yìí lọ ni o. ó lóun ò fẹ́ lọ ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn tí Dọ̀kásì ti rán lẹ́wọ̀n wọn ò ṣe é fẹnu sọ lórí ìkànnì yìí gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ fún pé n tó ń ṣe yìí ò dáa ó máa rán wọn lẹ́wọ̀n ni. ó ní àwọn ọlọ́pàá ó láwọn tó ń lò ó láwọn adájọ́ oríṣiríṣi tó ń lò tó fi ń ràn yàn lẹ́wọ̀n ṣé ìyẹn lẹ́yìn fẹ́ ìyẹn lẹ fẹ́ ràn lọ́wọ́. tẹ bá mọ àwọn èèyàn ńláńlá tó ti lọ bá gbogbo wọn ń gbẹjúlẹ̀ ní àgbéjúlẹ̀ ní gẹlẹ́ra ẹ̀yin náà máa gbẹjúlẹ̀ ní ẹ máa ṣe yín mà ní a máa ṣe bá yín dúpẹ́ mà ní Ìgbòho ṣá owó baba dami àwa tẹ̀lé yín ní Yorùbá Nation mo ní kẹ́ lọ bí ọmọba àwa tẹ̀lé yín. ṣé ẹ ń gbọ́ wa báyìí. tẹ̀lé yín adúró tán. in Nigeria my country ẹ dúró náà ẹ kì í béèrè lọ́wọ́ ó dàpọ̀ tí ẹ dúró náà ẹ ká béèrè lọ́wọ́ Facebook bóyá ń gbọ́ wa ṣé ẹ ń gbọ́ wa ní Facebook ṣé ẹ ṣe ń gbọ́ wa àwọn kan ní bí ká lọ ká padà wá flagging yẹn pọ̀ no èmi gan ẹ dúró náà ẹ ṣáàdúró ẹ dúró flagging yẹn pọ̀ èmi gan rí ṣé ẹ ń gbọ́ wa ní Facebook. This flagging is too much. Yes, we can hear. Okay, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Bàbá Ìgbòho èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí Yorùbá Nation la wá àwa tẹ̀lé yín adúró tán kí ló dé tá a fi tẹ̀lé yín a rí i pé owó yín mọ́ ni gbogbo ìgbà tíjọba Nàìjíríà sọ pé báyìí ìgbà tán ní kẹ́ ẹ wọlé lẹ wọlé ìgbà tán ló fẹ́ rí yín ẹ yọjú síbẹ̀ ìtorí ẹ̀ ní gbogbo ẹ̀ ṣe easy fún yín mi ò tiẹ̀ kí yín ẹ kú ìdílé mú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ohun tó ti lọ gbogbo ohun burúkú tó ti lọ ó ti lọ adúpẹ́ pé ẹ ti padà sórílẹ̀-èdè bàbá yín ẹ má jẹ́ kí Dọ̀kásì Adéyínká tako sálà yín o ṣe mọ̀ pé níṣe tẹ́ ẹ wọlé yìí ṣe mọ̀ pé gbogbo àwa tá a jọ ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwa Yorùbá ṣe mọ̀ pé a nílò yín láti wá parí ìtẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ má wàá jẹ́ kó jẹ́ páwọn èèyàn á máa gbọ́ orúkọ yín wọ́n á máa ní Ìgbòho wo afẹ́fẹ́ ni Dọ̀kásì ọ ẹ jẹ́ ó lọ iṣẹ́ tẹ́ máa ṣe pọ̀ kò sí lára ṣẹ́ yín ẹ jẹ́ kó lọ fèsì ìjọba Nàìjíríà ìjọba ló ṣẹ̀ ẹ jẹ́ kó lọ jẹ́jọ́ ẹ jẹ́ kó lọ sọ bí ikú tó pa Folúkẹ́ ìtọ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn ikú wo ló pa á báwo ló ṣe kú kò sí nǹkan méjì tó ń béèrè lọ́wọ́ ẹ̀ jù yẹn lọ ṣàlàyé ìkáwọ́ ẹ̀ ló wà tó ń béèrè nìyẹn wọn ò ní pé wọ́n fẹ́ pa á tó bá ti sọ tẹnu ẹ̀ kí níjọba fẹ́ fi ṣe Ìgbòho iṣẹ́ pọ̀ tẹ́ máa ṣe o APC nídìí o ẹsẹ̀ wọlé ni o ẹ má jẹ́ kọ́ ọmọ yìí kó dapò sàlàyé o ẹ sílẹ̀ ẹni tí ọba Ifẹ̀ ò rí gbàlẹ̀ lẹ́yìn fẹ́ gbàlẹ̀ ààrẹ Gani Adams gan ti tẹ́rí sí wọ́n yẹrí ni oríṣiríṣi àwọn èèyàn ńlá ló ti lọ bá ọmọ yìí máa ń bú ọ̀gá ọlọ́pàá ó ti gbé gbogbo Nàìjíríà pólísì lọ sí ilé iṣẹ́ ó ti gbé wọn lọ sí ilé ẹjọ́ ẹ lè ṣe o gbogbo àwọn tẹ́ ẹ máa bá ṣiṣẹ́ nìyẹn o ẹ sílẹ̀ ẹjọ́ máa bá tiẹ̀ lọ kò sáyè ẹ má jẹ́ kó tako sàlàyé o ẹ ṣẹ̀ṣẹ̀ enjoy freedom yín lórílẹ̀‐èdè bàbá yín ni ẹ káàbọ̀ sílé ẹ ṣe bó ṣe wù yẹn yan fanda new freedom tẹ̀sẹ̀ rí ẹ lò ó fúnra yín ẹ lò ó fún ìlú yín ẹ lò ó fún àwọn ọmọ yín ẹ ṣí Dọ̀kásì sílẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ ó máa bá ṣe ó máa dé ẹ lọ bí ọmọ bá bí ọdún bí mo ṣe sọ ẹni ta ló ń jẹ́ Dọ̀kásì á sọ fún yín kò sọ́nà bẹ́ẹ̀ ẹ ṣí sílẹ̀ ẹjọ́ máa lọ kò sọ́nà bẹ́ẹ̀ o ẹjọ́ lọ. Thank you. Thank you. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gba call so tá a bá tún fẹ́ dá sí náà àtún dá sí ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gba call ẹ kí n kọ́kọ́ pé uncle mi kan yìí ẹ ṣe in fact inú mi ń dùn ó dà pé ṣáàtì yẹn ò bá wọn lára mu hello brother mi. ẹ ti wọ online ẹ ti wọ online. Ọ̀ ń gbọ́ yín sà. Torí láti kọ́kọ́ sọ̀rọ̀ kankan ìgbà tí máa kọ́kọ́ sọ yìí yẹ. Torí the most dangerous
ẹni tó náà máa bínú sí i ẹni tí ọlọ́run máa bínú sí ló bá lọ fẹ́ ẹ̀pẹ̀ àforíkú skill rẹ̀ correct. ọ̀rọ̀ the past kò sọ̀rọ̀ pé lọ bá Ìgbòho àbí ìkọ̀kọ̀ gbogbo yẹn for her domestic fún àwọn ọmọ odò ní gbogbo kí n fẹ́ lọ bá Ìgbòho ṣé Ìgbòho tó fẹ́ lọ bá yìí ṣé kò tí ì lọ bá ọba kò tí ì lọ bá Ọọ̀ni of Ifẹ̀ rí ó ti lọ bá Ọọ̀ni of Ifẹ̀ ó ti lọ bá oríṣiríṣi àwọn èèyàn ṣé òkè oríṣiríṣi ṣé ẹni tí a fẹ́ Babalọ́lá tífà ní bí wọ́n ti ń porúkọ mama fans tí wọ́n lè gbálẹ̀ káwọn èèyàn ló fẹ́ wá fẹ́ lọ bá Ìgbòho gan grace ní Ìgbòho gan rí ọlọ́run Ìgbòho gan jẹ kì í ṣe pé múlá Ìgbòho lágbára kọ̀ọ̀kan lọ́dọ̀ bàbá Ṣèyí nǹkan tí Nàìjíríà fèsì ju gbogbo ẹgbẹ́ ẹ̀rùn kété lọ ẹ̀rùn kété máa fojú bẹ jẹ́ sọ fún wọn kọ́ jẹ́ ká pílíìdì ní kó má bùrú kó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀nkù mi ẹ jẹ́ ká kí àlàyé la fẹ́ ṣe fún Ìgbòho ẹ mọ̀ pé ẹjọ́ bẹ́rìbẹ́rì lọ́lọ́run ò fún Ìgbòho. èmi mọ̀ nǹkanjọ bẹ́rìbẹ́rì lọ́lọ́run. òun la fẹ́ ṣàlàyé fún Ìgbòho ẹ mọ̀ pé ẹni tá a fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún tá a bá ń gbó mọ kò ní rọ́rọ̀ wá gbọ́. Okay, sir. Ọjọ́ tó fẹ́ mú fún Ìgbòho yìí, ọjọ́ tó fẹ́ mú fún Ìgbòho yìí, wọ́n ti rú fún Ọọ̀ni of Ifẹ̀. Ọjọ́ tó fẹ́ lọ rú fún Ìgbòho yìí, wọ́n ti rú fún Ọọ̀ni of Ifẹ̀. Tí kò sí ìgbòho tó bẹ́yìn ẹ̀yọ. Ṣé bẹ́ẹ̀ tí kan tí mo ń tà láti sọ wọ́n ti rú káàkiri. So tó bá rò pé bóyá òun fẹ́ lọ bá Ìgbòho gan fúnra rẹ̀ ó ní better things láti ṣe fúnlẹ̀ Yorùbá ju ọ̀rọ̀ òkété lọ ọ̀rọ̀ òkété ọ̀rọ̀ rírùn nǹkan fáwọn ọ̀rọ̀ rírùn ni èèyàn kú sápàtọ̀ ọlọ́kàá pè ẹ́ òun sá kiri òun wanted òun wá dúpẹ́ kọ́ lọ́bẹ̀ ẹ̀yìn orúkọ ẹ̀ kúrò nínú ọ̀rọ̀ tí ń ṣe yẹn ṣé bí Nàìjíríà ṣe máa ń yẹ̀rẹ̀ kúrò nínú wanted yìí àbí wọ́n yẹn máa ń fi criminal náà lè yẹn ní òun kàn broadcast ara ẹ̀ ní òkété broadcast ara ẹ̀ pápá kiri ni Ìgbòho gan fúnra rẹ̀ gan I'm telling you today, it's not his priority. The past is not his priority. The past is not his priority. Ìgbòho, yes, we know. Ilé ìwé máa lọ bá Ìgbòho ṣèbí tí ìjà gbèsè tí gbogbo wọn máa lọ bá Ìgbòho máa lọ dọ́ńdọ̀ ni kò sí nǹkan tí Ìgbòho fẹ́ ṣe fún wọn. Ó máa gbé déwájú kiri nǹkan tó wà wájú Ìgbòho gan. Nǹkan tó wà wájú ẹ̀ ó kẹ̀sì gbogbo ọjọ́ tí the past rẹ̀ wá wò. The past is nobody. It's nobody, complete nobody. Ó máa lọ dẹ́jọ́ kò sí mọ́ ìfẹ́ ṣe kò sí mọ́ ó máa dé Nàìjíríà ó máa dá ẹjọ́ rẹ̀ sáàni ó máa mọ̀ pé ó máa dá ẹjọ́ rẹ̀ sáàni ó wọ́n lè sílẹ̀ ẹ̀ àbíkẹ́ dalẹ́jọ́ but ó máa débẹ̀ máa lọ dá ẹjọ́ ẹ̀ wọ́n wanted ẹ̀ tó wà wanted ó máa rí ìgbé ṣé ó bá tọ́ gbé wanted lóògùn orí ṣèbí àwọn alùsọ́pọ̀ bóyá àwọn godfather àbí àwọn kìnnìkẹ̀rẹ́ lọ sí wọ́n lọ pín lọ kéèsì Ìgbòho ó yàtọ̀ sí kéèsì the past kéèsì Ìgbòho is a well-known is a prominent person in Nigeria a prominent man in Nigeria ó lẹ́nu is a prominent man nítorí ẹ̀ lọ́ṣẹ̀ lè ṣe kéèsì ẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í ṣe the past is a nobody is a criminal a normal criminal with the past so ó máa fèsì crime ó máa fèsì squarely tó tẹ̀ tí lè gbé wọ́n tẹ̀lé ní ìtọ́lẹ̀ dúdú kí wọ́n sọ tẹ̀lé ẹ̀ tẹ́lẹ̀ ń sákiri yẹn fóun ṣáàyẹ̀ kó tẹ̀ má lọ sí Nàìjíríà kó tẹ̀ lọ sí irú Bẹ̀nẹ̀ àbí Kútọ́lá àbí kiri airport wọn máa ti gbé because ó ń pẹ̀ tí wà lórí wanted list wọ́n máa gbé ní airport state ní kò sọ́wọ́ gbogbo tó ń sọ pé kiri yẹn wọ́n máa gbé ṣé ẹni tí wọ́n ti ṣáà láti fi gbogbo ilé ayé yìí wọ́n ti ṣáà láti fi yọ nínú kéèsì to work àbúrájú Tinubu náà máa gbé kéèsì the past dé Tinubu máa gbé kéèsì the past who is the past pẹ̀lú gbogbo problem tó wà ní Nàìjíríà who is the past the past is not so àwọn èèyàn kò mọ̀ pé báyìí sọ̀rọ̀ Ìgbòho yìí I swear to God ó dùn mí gan pé ẹ má jẹ́ ká gbé màá yìí sínú iṣu yìí ẹ lè lọ rí tó bẹ́rù fún. ẹ àgbẹ̀ sínú iṣu aṣàlàyé ni àlàyé la ṣe mi rò pa dragi
drag Ìgbòho nínú gbogbo nǹkan tá à ń sọ yìí. Drag ẹgbẹ́ wọn pé drag Ìgbòho Ìgbòho ti tóbi jù fún dẹ̀ka gbogbo nǹkan tó ń ṣe yẹn fún àwọn domestic issue ni àwọn domestic àwọn ọmọ èdè ni kò sẹ́ni tó tẹ̀lé dẹ̀ka kò sẹ́ni tó fẹ́ ṣe lóore kò sẹ́ni tó fẹ́ hàn pẹ̀ tẹ́lẹ̀ ò sí olùkọ́tọ̀. wọ́n ní ìjáde náà títí dé mọ́níjà títí dé godmother naija oníkìlì ṣé mo lè dé orí Facebook nìyẹn ni ṣé mo lè dé orí Facebook ní oníkìlì yẹn ṣe wà ní pẹ̀lú mo wà pẹ̀lú ẹ̀ ṣé mo lè dé orí Facebook yẹn. mo ṣe náà ìyá náà ní EFCC godmother náà same thing madam take it back náà same thing kò sẹ́ni bọ́ọ̀lì tó fẹ́ help the past ẹ̀yẹ tó bá súnmọ́ lásán ọjọ́ náà ti sàmì burúkú sí lára àmì burúkú ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí tó yẹ máa wo kí wọ́n ti pè é pẹ̀lú ọ̀rọ̀ náà mọ̀ sí àṣì tó súnmọ́ àwọn nǹkan tó wọ́n ti ṣe fún ọmọ ẹ̀ lábẹ́lẹ̀ tó tí ọmọ ẹ̀ gbé tí lè sọ síta. Ìjọba tó ń ṣe tó ń súnmọ́ Ìgbòho lágbó Ọlọ́run kò sí nǹkan kò sí bó bá ṣẹlẹ̀ kò sí ẹ lè lọ sọ níbẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa déwájú ẹnìbọdẹ ọmọ àwọn ọgbẹ́ ẹkẹ ní sọgbọjáde ìjọba to use that. Nobody complete nobody nǹkan tó ń ṣe yẹn fún Facebook kìkìrì ní ẹjọ́ sọ ẹjọ́ lè lọ sí Nàìjíríà tó pàgìrì kejì bàjẹ́ náà kí ló wù lọ inú ìfẹ́ lọ fún èsì ẹ̀dá àṣìbójú wa fẹ́ balọ̀lá àbí ta ló ní ètùtù àbí òdìdí ta ní lọ́yà tó fẹ́ pé tí wọ́n ń pè ní pé kì í gbé ẹ̀ fún ọ̀nà àpẹẹrẹ báwọn ọ̀nà àṣìbójú lọ́yà kí ni lọ́ kò sí nǹkan tó wáyé wọn lè yẹ lókè ẹ̀ kí olórí wọn tẹ̀ díẹ̀ wọn ò lè yẹ ọ̀tí tó bá yọjú tó bá kílẹ̀ kéèsẹ̀ tó bá kílẹ̀ kéèsẹ̀ gbọ́n sì máa wà bẹ́ẹ̀ àìmọye ẹlẹ́wọ́n ní wíwọ́n ṣiṣẹ́ ẹlẹ́wọ́n ní gbogbo orúkọ wọn nígbà ń bẹ̀ gbogbo orúkọ wọn tó wá gbé sórí wọ́tẹ̀dẹ̀ nígbà ń bẹ̀ so tó bá máa sọ pé ẹlẹ́wọ́n ní jẹ́ bẹ́rí kiri àti rí mo tún rí kéèsì pẹ̀lú ìdí náà tó sọ pé ọ̀dẹ̀ tàbí kí ẹ ṣe gbogbo yẹn fún domestic. no ẹ má jẹ́ káwa reverse ọ̀rọ̀ yìí pé ó ń ṣe sọ̀rọ̀ fún domestic bá a ṣe gbọ́dọ̀ ṣe ṣó yìí láyé tí táwa ń ṣe yìí a fẹ́ ṣe pé kó wà kí Ìgbòho bá gbọ́ tí àwọn kan bá tí ó bá tún lọ bá wọn kan tí Ìgbòho tọ́wọ́n yẹn bá sọ̀rọ̀ yẹn létí Ìgbòho ẹ wá ọmọ yẹn ò rí bẹ́ẹ̀ nǹkan tá a ṣe ṣáàtì fún nìyẹn kù mí so mo gbọ́ ṣáàtì yẹn mo gbọ́ nǹkan tọ́wọ́n èèyàn sọ tọ́mọ yìí ṣe o ọ̀tọ̀ ní ẹjọ́ tó wá rò fún yín o nǹkan tí ṣáàtì yìí wà fún nìyẹn kò ń ṣe nǹkan tóun sọ gbogbo ara ti mọ Dorcas ó ti yé yín ṣó ti yé yín ẹ̀gbọ́n mi so ẹ mọ̀ pé ibi tẹ́ ẹnu dé ó ti yé yín sà so irú tí Ìgbòho bá gbọ́ rú ọ̀rọ̀ yìí sì tí Dorcas bá tún lọ bẹ́ẹ̀ lòmíì tẹ́ni yẹn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lójú Ìgbòho wá ní òun ti gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn òun ṣe ń tẹ̀lé dá sí o tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ẹ lọ sí orí péjì báyìí ẹ lọ sí orí YouTube òun náà tún sọ fún wọn òun ti ṣáàtì báyìí yìí òun tó máa ń wà fún yẹn awareness ni. ìgbà kan ló àfọwọ́ ló sọ lórí kinní náà pé ìgbà kan ló lọ tí bọ̀bọ̀ àṣà tí wọ́n ti ń pè é pé lọ́bìnrin pé báwo ló ṣe ṣe tó fi lọ gba ìbẹ̀rẹ̀ kọjá àbí nǹkan kan ó dàbí gbòǹgàn ti gbọ́ ẹ̀rọ ti pẹ́ it's not a new kinní sí ọlọ́run apá àmọ́ṣe Amiza táwọn ìgbé ẹjọ́ tó wọ́n mọ́ ọmọ òsì lọ́mọ yẹn ẹ má fi ọmọ yẹn stay ní orúkọ yìí o àìnílẹ̀ nígbà àìnílẹ̀ làwọn tọrọ lọ́wọ́ náà ẹ má jẹ́ kí wọ́n sì pọ̀ ọmọ ìrìn kan kí wọ́n máa gbé sí kí wọ́n gbẹ́rù òsì wá. àwọn tó máa lọ sórí chaati èèyàn rí ẹ sọ ọ̀dọ́ máa rí gbogbo owó oṣù sí ń bẹ̀ ẹ lọ síbẹ̀ pẹ̀lú ní gbogbo oṣù tó ń ṣe. a rí gbogbo oṣù tó ti ṣe bẹ́ẹ̀ ni. ọmọ ẹ sùn ní kí ni nígbà rí kí ẹ dá epo sórí aṣọ àlàyé ẹ̀kọ́ tó wọ́n lọ́wọ́. Thank you, sir. Thank you, brother. Kò sí àlọ́ ẹsẹ̀ gbọ́dọ̀gbà àbíṣe ti ṣe àbíṣe mi ló ṣe Thank you, sir. Thank you, sir. ọ̀rẹ́ àbájọ sọ́dọ̀ àmì àtẹ̀yìn náà.
ó kù mọ́mì wa kan. Ok, ẹ jẹ́ ká píkì. Mi ò kún wá ìwà ní fóònù mọ́. Mi ò kún wá ní fóònù mọ́. Ok, tabara wọn tó sì fẹ́ pè wọlé ṣá wọ́n lè pè wá. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń bá wa wọlé àkáǹtì ló wà ní ilẹ̀ lórí Facebook yẹn. Ó dà pé tí wọ́n bá tẹ̀ sí orí TikTok ó dà pé TikTok ti yọ kíní yẹn. Ẹ jọ̀ọ́ fún ẹ̀yin tí ẹ bá wò pé ẹni ẹ fẹ́ fún lẹ́gbàá lówó lẹ́ẹ̀kan ẹ bá wa fi sínú ibẹ̀. Ṣó ti yé yín? Ó ní ẹni tá fẹ́ fi owó yẹn tá fẹ́ fi ṣe àánú fún. Ó ní ẹni tá fẹ́ fi ṣe àánú fún tó ní ìdí ìrànlọ́wọ́ yẹn. Ìrànlọ́wọ́ yìí ìrànlọ́wọ́ gbogbo wa náà ni. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Hello ma. Hello Babalẹ́gbà. Hello ma. Yes ma, ẹ káàárọ̀ ma. Ẹ ṣé gan ni. Yes ma. Ọlọ́run kúkú tún fi yín ṣe gbogbo ẹ̀yin panelists pátápátá ojú òkú ní tìyín. Àmín o. Ojú ní tìyín o. Babalẹ́gbà awareness tẹ̀ ń gbé jáde yìí Ọlọ́run kúkú máa tún ti. Àwọn ọmọ yẹn máa bá láàánú pàdé. Àmín o. Nítorí tó bá wù ú pé kí abiyamọ bẹ́ẹ̀ ni àmì kí Ọlọ́run bá abiyamọ kó rẹ abiyamọ lẹ́kún yọ̀nà. Olóyè Sunday Igboho mi ò rí lè fọ́lọ́ yín dáadáa ṣùgbọ́n nǹkan tá a mọ̀ yín fún ni pé freedom fighter in my own work ní ẹ̀lẹ̀ máa ń jà fún masses. Your whole point of living Nigeria nǹkan tó jẹ́ kẹ́ kúrò Nàìjíríà tó fi ní pé wọ́n ń wá wọn lóde yìí kiri kò ṣe pé ẹ jalè ìpè ṣe money laundry kò ṣe pé wọ́n ní wọ́n gbọ́mọ sákàtà yín ọmọ kú kò ṣe pé ẹ̀ ń báyọ̀ lórúkọ jẹ́ kò ṣe pé wọ́n ń gbé owó wọlé wọ́n ń gbé owó jáde àkáǹtì yín náà fi gbà á no kí lẹ̀ ń jà fún bàbá ẹ̀ ń jà fún wípé kí àwọn ọmọ Yorùbá ó ti wá ṣọ́ Yorùbá nìkan kí ilẹ̀ Nàìjíríà zèrò kó gba òmìnira lọ́wọ́ àwọn agbé ẹsẹ̀ síyàn lọ́rùn àwọn èèyàn tó fúnyàn lóko ìdí ọ̀pẹ ro I don't know if I'm saying it right. Olóyè Sunday Igboho ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín sà tọwọ́tọwọ́ ni mo fi béèrè o nítorí wọ́n nítorí ogún yẹ ẹni bá ti jù yẹ ní lọ màmá là ń pè kó bàbá lẹ jẹ́ but what you see we have not seen it. Ọmọ yìí ó ń sá kìtàkìtà ó ń sá kìtìkìtì ẹ jọ̀ọ́ wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ ó ní ẹ̀fọ́ òun ò ṣe torí ta ló bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́wọ́ kí ló ń sá kiri fún kí ló ń bẹ àwọn èèyàn kiri fún tí ọwọ́ ẹ̀ bá mọ́ kí ló ń sá kiri fún àwọn tó gbé of course ó lè ní pé káwọn èèyàn bá wọn bẹ̀bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣọ́nà tó fi ń gbé bẹ̀bẹ̀ yẹn ṣọ́nà ọ̀nà tó tọ́ ni is it the right way? It's not. They were looking for her, Baba Sunday. She ran away from Nigeria. She almost crossed the border. Kó tó di pé wọ́n kí n tó divert kúrò lórí ọ̀rọ̀ tí mo sọ. Òun ló mú àwọn èèyàn tó ń gbé kiri tó ń gbé dìde. Òun ló gbé lọ sọ́dọ̀ kábíyèsí fún mi. Bàbá ní ó ti o, má fi epo yí àlá mi. Wọ́n gbé lọ sọ́dọ̀ ààrẹ ọ̀nà kakanfò. Ẹ̀ka gbàgbà ṣórúkọ bàbá yẹn nìyẹn. Gani Adams. Bẹ́ẹ̀ Gani Adams. Wọ́n rí inú píṣọ̀ ó ti wá di pé wọ́n fẹ́ máa wọ́ bàbá ní ó di èèwọ̀ àbùkù nǹkan mi rí. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ ẹ ti jà Ọlọ́run ni ò pa yín. Ẹ má jẹ́ kí ìní tí ò tó nǹkan kan kó bà gbogbo plans yín jẹ́. Now ó ń gbé àwọn èèyàn dìde kí wọ́n á locate yín kí wọ́n á bẹ̀ yín kẹ́ bá àwọn oyè orúkọ wọn kúrò. Mo fẹ́ béèrè ọmọ tí wọ́n pa yìí ọmọ tó kú yìí òun ò léèyàn ṣùgbọ́n lọ́lọ́run. Àwọn fámìlì ò lówó àwọn fámìlì ò mọ̀yán. Àwọn tó wà lórí platform tó wà lórí àwọn èèyàn tó ń sọ tòótọ́ tó wà lórí Facebook lọ create awareness. Irú platform tí a ti ń sọ̀rọ̀ yìí
no create awareness pé nǹkan tó ṣẹlẹ̀ sí obìnrin yìí nìyí. Ọmọ tí ò lára tí ò lénìyàn. Somebody has to be a voice for her. Ìjà ló fẹ́ fi ọmọ yìí jà tí ọmọ fi dákẹ́ mọ́ ẹ lọ́wọ́. Tó kádàrá Allah ó ti di àkọọ́lẹ̀ nìyẹn. Ọmọ tó wá bí ó ṣe títí ó tún gbé ọmọ náà pamọ́. Ìyá tó bí ìyá grandparents grandmother àwọn ìbejì yìí ó wà láyé ó wà láàyè. Ó gbé àwọn ìbejì pamọ́ tó tẹ̀lé mọ́ wọn kó wá fi rẹ̀ lẹ́kún pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o gbogbo akádàrà àwọn ilé ìrẹ̀mí lẹ́kún ni ó tún gbé wọn pamọ́. Bàbá Sunday Igboho ẹ ti dúró gẹ́gẹ́ bí bàbá fún gbogbo àwọn tí ẹ̀ ń jà fún. Wọ́n ní àgbàlagbà kẹ̀dẹ̀rẹ́ ojú làgbà máa ń wò. Mi ò tún pòwe mọ́ yín bọ́ ẹ lè gbọ́jọ́ ẹbí kan wọ́n parọ́ fún yín. Ẹ máa ní àwọn èèyàn tó máa investigate on the ground. Let them find out what the truth is. Let's just say you don't even ẹ̀ tiẹ̀ fẹ́ gbọ́ lẹ́nu orí Facebook gan. Àwọn tí ò tiẹ̀ wá wà lórí Facebook tó pé silent watcher tó ń wò yín dáadáa ẹ kò investigate. Ibi tí wọ́n bully family yìí dé sà. Ẹ̀gbọ́n Folúṣọ́ ìyá àbèjì. Ẹ̀gbọ́n ọkùnrin wọ́n ti gbàgbé orúkọ mọ́ Ṣẹ́gun. Ó sì kí mi lálẹ́ yìí. Ó sì kí mi lálẹ́ àná jàre. Ó sì kí mi pé mo kú jẹ́ lọ. Wọ́n búlẹ̀ kiri pé kókó máa rán assassin tí táwọn yẹn máa pariwo síta ẹgbàá mi o. Ṣé torí wọn ò lówó? Àbí torí wọn ò sí ìlú òyìnbó? Àbí because they're from poor people? Téèyàn bá lówó, Mr. Lenny Sisi, wọ́n léjè lọ́rùn. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí wọ́n mọ bó ṣe rí, and I will say it publicly, ọwọ́ ti kú lọ́wọ́ rí ló ṣe máa ń ta mí lára. Ẹ tó bá ti gbé oyún fún oṣù mẹ́sàn-án, tí ọwọ́ ti ń bí wọn, ọwọ́ ti bàlágà ó ti bí wọn kiri ìkejì, ìkẹta, ó tún wá fi ọba wọn lé ó pèbèjì. Ọmọ náà wá fòṣọlẹ̀ ọwọ́ á kú. Ẹjọ́ gbogbo ẹ̀yìn abẹ́ wọn tẹ wà lórí ibi báwo ló ṣe máa rí. So Baba Sunday, nítorí mò ń sọ ara mi ń bò wáṣọ ni. I don't know Dorcas from anywhere. I don't know Solution from anywhere. And I think this is the platform tí mo wá ti engage gan. À ń bẹ̀ yín ni. Àwọn tí a ti fi ojú sunkún ọmọ rí. Tí omi jẹ́ gbogbo náà ti jáde lójú wa. À ń bẹ̀ yín tó bá gbé ẹjọ́ ọmọ yìí wá. Ẹ ti ṣe tí àgbàlagbà irú àwọn èèyàn lọ kọ́ lọ investigate. Sunday Igboho, inú wọn ò ní jó yín. Inú wọn ò ní jó gbogbo àwọn tó ń lísìn yìí. If anybody know what it means to lose a child, tó bá ti gbẹ́jọ́ ọmọ yìí wá, ẹ máa ní ẹ̀fẹ́ gbọ́ kọ́ tiẹ̀ ní sùúrù kẹ́ lọ find out. Ọ̀bùnì títí ọ̀bùnì òní. Ó ní child trafficker ni ó ní Àbíkẹ́ Jẹgàbá ló ń bá traffic. Ọ̀bùnì títí ọ̀bùnì bàbá Tinubu. Ọ̀bùnì títí ọ̀bùnì late president. Ó ní gbogbo àwọn pátápátá ikọ̀ execute. Kọ́ bẹ́ wọn lórí dànù. Number one, that's treason. Wọ́n ti wá rí tìyẹn rò. Nígbà tó tún wá sọ fún ọmọbìnrin yìí wípé obìnrin náà kú, ó ní kò sí ètò kan wọn, ó ní oyè tó ń fẹ́ jẹ sọ̀tánàlà ni ó bá òun. Pé kó má gbé news burúkú. Mo fẹ́ kí ẹ evaluate gbogbo nǹkan tí àwọn èèyàn tó ti ń sọ lórí péjì. Nobody is saying pé no, we're not fighting, we just want you to know. If the family of Folúṣọ́ tí wọ́n bá rí platform tí wọ́n bá rí access sí láti béèrè. Ẹ jọ sà. Èyí wọ́n kọ́ ọ̀bẹ tọ̀wọ̀tọ̀wọ̀ with all due respect. Please eject yourself from this. Ṣé wọ́n rí ọmọbìnrin tó wá gbẹ́rọ́ bá yín o? Wọ́n bá ní àmì wà lára ẹ̀. Gbogbo àwọn tó bá ti wá bá ṣe, wọ́n tẹ́bọ̀ láti dẹ̀nu. I'm pleading with you as a mom. I'm pleading with you as a sister. I'm pleading with you as a daughter. I'm pleading with you as a grandmother. Please, wash your hands off this.
alátẹ̀mọ́lẹ̀ máa ń tiro ní sà kó ṣe pé òwe mọ́ yín o alábùkún ni ọmọ yìí ẹ jẹ́ kó dá ijú ẹ wò ọmọ yìí ẹ ti rìn òwò ọjà aṣọ ò lè bọ̀ láì tọ̀láì smobilize aṣọ ò lè bọ̀ ọmọ yẹn mọ́ bẹ́ẹ̀ ni wọ́n láti lọ jẹ́jọ́ nǹkan tó ṣe Folúṣọ́ ìyá àbèjì ẹ láti ẹ has to go back to Nigeria and explain. Wọ́n fi napkin kan fi wá ìtọ́jú ìyá Folúṣọ́ kọ́nítò ìyá àti rẹ̀ ilé pẹ́ mọ́sùkọ́ ẹ jọ sà ọmọ yẹn ń sá elter skater kiri ni wọ́n dẹ̀ láti lọ sí Nàìjíríà kò lọ gbẹ́jọ́ gbogbo ilé tó ń ṣẹnu belebele lórí pé kò sí ètò ń kọ̀ ẹ tí wọ́n free tó escape tó ń dùn ún bọ̀ padà ó dé London tán ó spread wings ẹ ní pé kí ló ń fẹ́ fi Nàìjíríà tẹ̀yìn ń jà fún ó ti bú yín ó ti bú ọba ó ti bú ọgbẹ what I want to do in Nigeria wo èyí náà kó sì lọ all that. All our atrocities are more than that, but we are not concerned about that. We want to know what happened to Folúṣọ́ Ìyábẹ̀jì. Mr. Sunday Igboho, ẹ jọ̀ọ́, ò ní ta epo sálàyé sà. Babalẹ́gbàá, I have to hang up. Thank you, ma. Thank you, ma. Thank you, ma. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọ̀ pé wọ́n ní díẹ̀. Babalẹ́gbàá. Yeah. Ẹ ṣé kan àǹtí ìfẹ́ kí n sunkún lálẹ́ pẹ̀lú nǹkan tó tún sọ ṣá lọ́rọ̀ ìyá àbèjì. Bàbá Sunday Igboho lè má mọ̀ ìyá àbèjì ọmọ ọlọ́mọ ṣàgbé wá sórí Facebook ni o ó bá ràn lọ́wọ́ ń lọ jẹ́jẹ́ lójú títì ní bàbá. Bẹ́ẹ̀ni ó tán àwọn ṣe gbànú àwọn tá dọ́kàsì ń bá jà nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí fọmọ ọlọ́mọ jà nìyẹn tó lóun lòun máa tọ́jú ẹ̀ ó tán àfi bọ́mọbìnrin yẹn ṣe dánmọ́lẹ̀ tó gbẹ̀rún alákejì lọ nìyẹn àgbẹ̀ ló bá wa torí ẹ̀ máa wò pé ta lẹni tó pa ọmọ ọlọ́mọ bá ràn lọ́wọ́ wá ní o jíjẹ mímu ìrànlọ́wọ́ ló wá ṣe jẹ́jẹ́ ló ń lọ kó ti mọ̀ níjọ́ tó kọ́kọ́ pé kó má dàrún. Bẹ́ẹ̀ni sà. Má ṣe o. Òun sọ àǹtí yẹn tẹ wọ́n tọ́ọ̀ṣì ojú ọgbẹ́ lálẹ́ yìí gidi gan ni. Wọ́n lọ ń ṣàánú. Mo dẹ̀ fẹ́ ká rán àwọn èèyàn létí lálẹ́ yìí pé ṣé àgbàgbé Ọdẹ́gbàmí odindi legendary ní Nàìjíríà tó sọ pé ó ń bọ́ ọmọ ẹ̀ sùn. Ǹjẹ́ tí wọ́n bá fi irú ọmọbìnrin yìí sílẹ̀ ó sì wà ní ẹni wípé ó ń bẹ̀bẹ̀ lọ́wọ́ kán bóun bẹ ìjọba kan fi òun lẹ̀. Ǹjẹ́ bàbá wa Sunday Igboho ti lọ wo platform ẹ̀ nǹkan tó ń ṣe lénìí tó ṣe lánàá tó ṣe ní wíìkì rárá ṣé wọ́n ti bá a lọ wo nǹkan tó ń ṣe? She's a predator. She will kill, she will maim anybody that crosses her. I am telling you, Baba Sunday Igboho. Ọmọ yìí, ǹjẹ́ ká gbọ́ ọmọ yìí nígbà tó ń filẹ̀ tó mọ nǹkan tójú ẹ̀ rí ní Abattoir, tó mọ nǹkan tójú ẹ̀ rí Nàìjíríà. Àìmáàsì iná, àìmáàsì omi láti wẹ̀, tó sùn síbì kan, wọ́n sọ pé olóòórùn nínú anyway. Ẹ má bínú pa àyàbàrà díẹ̀. Nítorí pé ó lo gbogbo ọjọ́ bíi oṣù 10 ní Nàìjíríà tí wọ́n jàjà fi ẹ́ sílẹ̀ dókè o máa lọ o kó máa padà wálé o kó máa padà wá sí kóòtù o kó máa dẹ́jọ́ ẹ o ókè a fi ẹ́ sílẹ̀ nítorí medical issue tó ní lọ láti airport mo ń gbọ́ nínú mọ́tò ọmọ burúkú dọ́kàsì yìí wà tí ó sì gbé sọ pé ìyá aláya yín ti dé o bàbá wa Sunday Igboho ó sọ pé òun ti dé sí yín lọ́rùn o airport kò tí ì délé kò tí ì wẹ̀ kò tí ì kí yẹ pé ìyá kú ilé kò tí ì kí ọmọ tó bí ọmọ kan ṣoṣo tó sì bí kò tí ì kí pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò gbọ́ ibi tí ọmọ yìí ti gbé dúpẹ́ pé òun dé ẹ jẹ́ n ṣe thanksgiving lórí TikTok àbórí Facebook pé mo lọ mo bọ̀ mi ò gbọ́mọ jẹ́ ìgbà tó máa dé báyìí ìjà lọmọ ìgbédé straight away láti airport ló ti ń búya láyà Àbíkẹ́ mo dé mo wọlé tiẹ̀ báyìí mo ṣe kinní kan ó dárúkọ ẹ̀ ṣé ọmọ yìí ni a máa fi yín sílẹ̀ kí ẹ lọ gbà sílẹ̀ tọmọ ìbá go scot free bàbá wa ó máa da ilé rú ó máa dọ̀nà rú
ó máa wá di ẹran, ó máa di nǹkan tá a máa lé tí àní lè mú. Bàbá wa, màá wá tún fẹ́ kó yé yín ní alẹ́ pé you are not important to this girl for one bit báyìí. Ọmọ yìí kò sí ẹnì kankan tó lè bá ọmọ yìí sọ̀rọ̀ tó máa gbọ́. Ìyá olówó Madam Tekiba tó ń fún ní owó, ó gbé wá sójú agbo, ó bu pé owó ẹ̀ ju owó èèyàn kan lọ. Nǹkan tó mọ Dorcas Adéyínká ìbá ń jẹ ló mọ̀ o. Nǹkan tó bá ń jẹ ló mọ̀. Àwọn ìyá ẹ̀ tó fi ẹ̀yìn pọ́n ìyẹn mọ̀mọ́ ní Island tó bá gbà kúrò ní ẹ̀wọ̀n tó sẹ́ni lọ́ọ̀yà sí. Ọmọ yìí ò tó ìyá yìí wípé màmá ẹ ṣe tẹgbà mí kúrò. Èyí tẹ́fẹ́ mo sọ fún yín nìyẹn pé ọmọ tó mọ́re ni o. Ẹ mọ ẹni tá à ń sọ yìí o, máa dárúkọ ẹ̀ because kí a bá lè sọ̀rọ̀ létí àdìtí la ṣe máa sọ níwájú ọmọ ẹ̀. Esabod ló gbà kúrò nínú ẹ̀wọ̀n, ló fi ẹ̀yìn pọ́n jáde, bó ṣe máa sọ pé òun fi ẹ̀yìn pọ́n jáde. Lọ́wọ́lọ́wọ́ báyìí Esabod ló ń bá jà báyìí bí ẹni tó máa kú, tó tún mú ọmọ ẹ̀ tó tún mú mọ́. At least you are speaking to Esabod. Maybe she will be able to tell you because àwọn ọ̀rọ̀ èèyàn bá àwọn yẹn ọ̀rọ̀ wọn ẹ lè gbà ọ̀rọ̀ wọn gbọ́, but ayé sọ èyí tó máa sọ fún yín tẹ̀yìn máa fi gbọ́ because bàbá sọ eléyìí tó bá dọ̀là wá sọ bí. But as at now o tọrọ ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí tápò òótọ́ ni o, she will be able to let you know the kind of girl she is. Ọmọ yìí ẹ̀mí ló ti fi pé 40. Tí ẹ bá fi ilẹ̀ késekése lẹ rí kàsàkàsà ń bọ̀. Wọ́n ti sọ pé bí gẹ́gẹ́ bí àǹtí mi Nigeria my country ṣe sọ. Wọ́n sọ wípé nǹkan tó mọ̀ yín fún ni wípé oníjàgbara nìyí. Ṣé ẹ wá jàjàgbara yẹn? Ẹ wá sọ kó fi criminal lẹ̀. Criminal lọmọ yìí. She's a murderer. She defend people. She bully people to death. Ìyá yìí gangan tí mò ń sọ Esabod gan, òun ló bà gbogbo àti jẹ ìyẹn náà gbogbo iṣẹ́ owó ẹ̀ òun ló bàjẹ́ débi tó délé nìyí. Màá dúró ń bẹ̀ náà tí bá tún rántí màá tún sọ. Ẹ ṣé gan. Thank you. Hello. Hello. Baba Sunday Igboho. Baba Sunday Igboho. Esabod Esther Tokunbo ọmọ Abọ́dẹ̀rìn ló ràn Dorcas Adéyínká lọ́wọ́. Ìyá yẹn ló kó owó ẹ̀ sílẹ̀ tó fi gbà jáde. Láti bí ọ̀sẹ̀ kẹta lọmọ yìí ti ń bú ìyá yìí o. Gbogbo èso tó jáde lára ẹ̀ ló ń bú. Ojoojúmọ́ ló ń gbé ìyá yẹn ṣépè. Kí lẹ rò kó máa ṣe tó bá kan sí yín? Kò tiẹ̀ mọ̀ yín, orúkọ yín ló kàn fẹ́ lò. Kí lẹ rò ìgbà mélòó ló máa fi tú yín ká? A kò yín síta, a bú yín, a bú ìyá yín, a bú bàbá yín, a bú gbogbo ẹni tẹ́ ẹ mọ̀. Òun ló máa sọ iye ìyàwó tẹ́ ẹ ní tó bá ṣe tán pẹ̀lú yín. Esther Tokunbo Abọ́dẹ̀rìn Esabod òun ló kó 5,000 euro ló kó sílẹ̀ pé kó gba ọmọ yìí sílẹ̀ ní Abattoir l'Abuja. Ó pe lọ́yà ọmọ yìí ó dẹ̀ gbà pé yẹ́sì ìyá yìí ló pe lọ́yà. Ṣé mọ̀ pé ńgbà tọmọ yìí dé lu ì bàbá Ìgbòho ó lóun ò rán Tòkunbọ̀ ńṣẹ́. Ó ní ọlọ́pàá ó ní kò pe lọ́yà kankan kò ràn án lọ́wọ́. Báwo ló ṣe fẹ́ ṣe tí? Anita ló ń jẹ́ Ìgbòho, ṣé mo mọ̀ rí ni? Who wants to talk to that one? Bó ṣe máa ń sọ nìyẹn. Gbogbo ẹni tó bá ti ràn lọ́wọ́ Anita ló mọ̀ rí. Ta ló mọ̀ Ìgbòho? Kí ló kàn mí pẹ̀lú Ìgbòho? Mi ìmọ̀ Ìgbòho rí náà. N tó máa sọ nìyẹn. Ó ń bọ̀ lórí ìkànnì wa sọ. Ẹ mọ́wọ́ kó mbẹ́ kó. Aṣọ ìdọ̀tí ni. Ẹ mọ́wọ́ kó mbẹ́. Ẹ mọ́wọ́ kó mbẹ́. Iṣẹ́ mo ń sọ. Ìgbòho iṣẹ́ tẹ̀sí máa ṣe pọ̀. Iṣẹ́ Dorcas ò sí mbẹ̀. Ẹ mọ̀mọ́ràn tẹ́lẹ̀ gbà. Ẹ bá gba lọ́yà. Ẹni kó lọ fèsì. Ìlú tó ní òfin ni Dorcas ń gbé o. Ìlú London ló ń gbé o. Wọ́n lófin o. Wọ́n ní bó ṣe ń tọ òfin wọn o. Ẹni tó bá ṣẹ̀ wọ́n máa pè wá síwájú ìjọba ó máa wá sọ tẹnu ẹ̀. Kí ló dé tí Dorcas ń tọwọ́ bọ ìjọba Nàìjíríà lójú? Kí ló dé tó ń wọ́ ìjọba Nàìjíríà nílẹ̀?
kí ló dé tó ń fi wá ṣe yẹ̀yẹ́ kí ló dé tó ń fi àwọn èèyàn wa ṣe sàrà láti bí ọdún 3 sẹ́yìn iṣẹ́ ní Dorcas rán àwọn èèyàn lẹ́wọ̀n ó máa rán wọn iṣẹ́ kó máa ṣiṣẹ́ burúkú kó máa búyàn lórí mídíà á tún rán wọn lẹ́wọ̀n tọ́wọ́n bá ti ṣiṣẹ́ yẹn mọ́ òun ló máa ní kó bọ́ síta kó máa bú àwọn èèyàn ńláńláńlá kódà bàbá wa tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ Dorcas bú bàbá tó kúrò lórí oyè kí bàbá wa tó wọlé bàbá Tinubu bàbá Buhari Dorcas bú ó ní kó pa ọmọ ẹ̀ ó ní kó gé orí ọmọ ẹ̀ bọ́ sílẹ̀ ó ní kó mú àwọn lọ́balọ́ba ó ní kó pa wọ́n dànù ọ nífẹ̀ẹ́ kádé pẹ́ lórí o bàbá Dorcas bú ó ní woman trafficker ni. mú ìwà alukoro ọlọ́pàá Dorcas bú ó lọ kó gbogbo picture ẹbí ẹ̀ ó kó fẹ́ sábọ̀dọ̀ ó ní kó máa blọ́ọ̀gì ẹ̀ ìyá yẹn ṣe realize pé ó fẹ́ bà tòun jẹ́ ni tí ìyá yẹn lòun máa lọ bẹ̀bẹ̀. Lizzy Anjorin Dorcas ló bà tiẹ̀ jẹ́ ṣe rí o àwọn yìí tá a rántí là ń sọ fún yín yẹn o lórí ìkànnì yìí àìmọye èèyàn ló fẹ́ mu bleach àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ nígbà tí Dorcas ṣetán pẹ̀lú wọn wọ́n fẹ́ mu bleach nígbà tó dì pẹ̀lú wọn wọ́n fẹ́ gbé bleach mu mélòó ó máa rán wọn níṣẹ́ òkùnkùn á dẹ̀ gbé wọn sẹ́wọ̀n ẹ mọ́wọ́ kó mẹ́ kò sọ́nà mẹ́ ẹ mọ́wọ́ kó mẹ́ iṣẹ́ pọ̀ tẹ́ máa ṣe APC à ń rànù fún kínní ní nẹ́ẹ̀sì ẹ̀ iṣẹ́ pọ̀ tẹ́ máa ṣe iṣẹ́ Dorcas ò sí inú iṣẹ́ yín bí ọmọ Yorùbá bá ṣe máa gba ẹ̀tọ́ wa nílùú Nàìjíríà bí gbogbo ẹ ṣe máa fẹsẹ̀ dúró lẹ́yìn náà ṣe máa padà sílé gbogbo ń tẹ́tí míìsì ẹ bọ́ sàárín àwọn olóṣèlú kẹgbẹ̀tọ́ wa fún wa ẹ̀yin la fojú jọ ń bẹ̀ ẹ bọ́ síbẹ̀ kẹgbẹ̀tọ́ wa fún wa ẹ jẹ́ kí Dorcas lọ gbẹ̀tọ́ rẹ̀ fún rẹ̀ òun ló fọwọ́ rẹ̀ fàjọgọdì ẹ jẹ́ kó lọ dín pẹ̀lú fún rẹ̀ after all wọn ọ̀nà fẹ́ pa wọ́n ní kó wá sọ tẹnu ẹ ní ẹ jẹ́ ó lọ sọ tẹnu ẹ ẹ filẹ̀ ẹ sílẹ̀ kò sí nǹkan tẹ̀lé ṣe ẹ lè rán lọ́wọ́ bàbá ẹ máa kàbùkù bọ́bẹ̀ ní o kò rán yàn ṣẹ́ o tó bá blọ́ọ̀gì yín lẹ́ẹ̀kan ẹ̀rù á bà yín kò rán yàn ṣẹ́ o ẹ sílẹ̀ ẹ jẹ́ káwọn yòókù lọ ràn lọ́wọ́ kò sọ́nà ń bẹ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀. bàbá ọgbọ́n ṣé bàbá ọgbọ́n sì ní nǹkan tó fẹ́ sọ náà kára ṣiṣẹ́ àtẹ̀yìn ṣókí kára máa lọ. tí ẹ máa ń lọ káàkiri tẹ máa lọ ń fúláàgì ṣóò ní ṣóò ṣé bẹ́yìn náà máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ni. ó yà mí lẹ́nu. ṣé ẹ fẹ́ kó tọ́ ọ̀rọ̀ yọ ni ṣé ọ̀rọ̀ tí yóò rinlẹ̀ ni ó ṣe jẹ́ iṣẹ́ ọmọ ilé gbàǹbì lẹ máa ń ranjú wá ṣé bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ máa ń ta yín lára tó ni ṣé bẹ́yìn náà láwọn spíkà lọ́dọ̀ yín àbí kọ́ bú wa náà kọ́ bú wa kọ́ búlì wa náà. ẹ bú wa bó ṣe wù yín ẹ sọ̀rọ̀ sí wa kò sí tó fi ṣe ìyọ̀wọ́ sọ tiẹ̀ kémi náà sọ tèmi èwo ni kẹ wá dojú ṣó ní ṣó kẹ máa fúláàgì wọn so ó rọrùn fún yín kẹ́ni tẹ́yìn lẹ́ ń tẹ̀lé kó máa bá ti èèyàn jẹ́ ṣùgbọ́n ẹ̀fẹ́ kó o tọ́ ọ̀rọ̀ yọ ṣé gbogbo wa náà la máa sùn la máa kọrí síbì kan náà ni. ó yà mí lẹ́nu. ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run bàbá wa òòṣà ẹ wò ọmọ ìyá gbẹ́jú lẹ́ni o ìkà ẹ bá ń gbọ́ ìkà ọmọ yìí ni ọmọ tó rìkọ́ọ̀dì tí ó á ti rìkọ́ọ̀dì yín jù ó máa ṣá yín sí rìkọ́ọ̀dì ní ẹ tó rìkọ́ọ̀dì títí tó rìkọ́ọ̀dì yẹ ẹ tó bí tó tún wá pílì ẹ lórí iṣẹ́ òǹbí kì í ṣe ọmọ kan ṣàn ẹ lè dànù ni. Thank you. So mo rí pé àwọn panelists wa àwọn sísá mi ẹ̀gbọ́n mi wọ́n ti bá wa dá sí. kọ́ọ̀dù ọkọ ilé ẹ̀ bàbá Ìgbòho ibi tí ọkọ ilé ẹ̀ ti ń bá sùn ó rìkọ́ọ̀dù ẹ̀ ó pìlì ẹ̀ fálẹ̀ tẹ́ bá ti fẹ́ bá sọ̀rọ̀ ẹ make sure pé èrò pọ̀ dáadáa tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ dẹ̀ sọ fún pé ẹ pọ̀ lórí line ẹ pẹlẹ́rìí bíi 3 tẹ́ bá ti fẹ́ bá ẹ má dá bá sọ̀rọ̀ o tó bá tẹ́ ẹ bá ti dá pé ó máa gbé yín wá bí gbogbo ń tẹ́ ẹ bá jọ sọ gbogbo ẹ̀ la máa gbọ́ Dorcas ò ṣe é dá bá sọ̀rọ̀ o ẹ bá fojú rí ẹ pèèyàn 6 kó dúró tó bá bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ pẹlẹ́rìí bíi 4 ẹ sọ fún pé àwọn èèyàn wà o tẹ́ bá dá bá sọ̀rọ̀ ó ń gbé kinní yín bọ̀ ń bí
gbogbo wa la máa fetí gbọ́. Ẹ má tiẹ̀ bá sọ̀rọ̀, ẹ rán èèyàn sí ni tílé ọ̀la bá ti mọ́. Ẹ sọ fún pé ní nǹkan gidi ṣe kókó ṣì síwájú. Ó lè sọ wípé ẹ fẹ́ bọ́ òun sùn gan-an, ẹ fẹ́ fi tipátipá bọ́ òun sùn. Á nígbà tí tóun ò gbà fún wọn ni wọ́n náà ṣe kéèsì òun mọ́. Ó sọ fọlọ́pàá nìyẹn, ọlọ́pàá fẹ́ bọ́ òun sùn. Kí wá ní wádìí títí yín bàbá wa? Ọlọ́pàá tó ṣiṣẹ́. Tó bá wúkọ́ lásán, ó máa rìkọ́ọ̀dù ẹ̀. Èèyàn tó rìkọ́ọ̀dù ọkọ ilé ẹ̀ tó gbé fálè pé kó máa gbọ́ bí ọkọ òun ṣe ń bá òun. Tó ti gbé ń bára wọn sùn. Ó ga. Bàbá Kasali ṣe ń gbọ́, ó ṣe bẹ́ẹ̀ fún bàbá Kasali. Kò ọ́ gbé wá. Àgbọ́yìn mọ́ sítáàdù ni. Àgbọ́yìn o. Ìgbòho máa mọ bàbá Kasali. Ìgbòho máa mọ bàbá Kasali. Ó fojú bàbá yẹn rí nǹkan lórí ìkànnì yìí. Àfìgbà tó dálé bàbá yẹn rú. Ẹ wo, Ìgbòho kò sáyé ń bẹ o. Ẹ jẹ́ ká máa. Ẹ jókòó táwọn ọmọ yín. Ẹ jẹ́ ká ra máa lọ báyìí. Tuntun tẹ̀sẹ̀ gbà, ẹ jókòó táwọn ọmọ yín. Yes ma, ẹ ṣé o, bàbá ọgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín o, sísá Kíkẹ́ Adùnní, mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà lórí ètò yìí, Ìgbòho Òòṣà, ṣáàtì àfipèyìn sákìyèsí kẹ́ lè fi mọ nǹkan tó ṣẹlẹ̀, ẹjọ́ bẹ́rìbẹ́rì tó wá rò fún yín lẹ́yìn ni. So fún ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ mọ àwọn tá à ń ṣe fẹ́ndọ̀sì wa lórí ètò yìí, iléeṣẹ́ Yemtex àti iléeṣẹ́ Most Beauty. Iléeṣẹ́ Yemtex jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó ń ta aṣọ original, designer, ẹ fẹ́ ra irun, ẹ fẹ́ ra ago, ẹ fẹ́ ra bàtà, báàgì ni àti àwọn jewelries lóríṣiríṣi. Bákan náà, iléeṣẹ́ Most Beauty jẹ́ ọ̀gá nínú àwọn tó ń ta cream tí wọ́n ń ṣe organic tó jẹ́ wípé tẹ́ bá lò sára, in fact ẹ̀yin gan máa tún bẹ̀rẹ̀ sí mú àwọn èèyàn rẹpẹtẹ wá lọ́tún lósìn. Adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa, tẹ́ promise lẹ́ẹ̀kan tẹ́ ní lẹ́gbàá píìnì àkáǹtì ẹ̀ àti sọ tá fẹ́ fowó yẹn ṣe. Nínú àwọn ẹ̀pàgbó Yimika Worldwide, ẹnìkan ṣo òun ló ní pé lẹ́gbàá lọ ra fóònù yẹn. So ẹnìkan ò dẹ̀ ń jẹ́ kílù fẹ́. So nígbà tẹ́ ti ní àìníyàn wípé ẹ fẹ́ fún wa lówó yẹn, àkáǹtì tá fi sílẹ̀ yìí, arábìnrin kan wà tó ní ìdìrànlọ́wọ́ wa lọ́tọ́jọ́ tó ti pẹ́. Ẹ̀yin ẹ sọ wípé lẹ́gbàá lẹ fẹ́ fún, ẹ jẹ́ ká kówó yẹn fún arábìnrin yẹn kó lọ ṣiṣẹ́ abẹ yẹn. Ẹ ṣàmọ̀ kíní tó máa ń wà lọ́rùn èèyàn, Ọlọ́run mi ìmọ̀ báyẹn pé gẹ́gẹ́ òun ni arábìnrin yìí fẹ́ ṣe operation ẹ̀. Owó tán pé ó ti lọ sókè sí. So ẹ má jẹ́ ká gbàgbé yẹn. Tá a bá rántí pé wà ní àlàáfíà, ẹ jẹ́ ká rántí ẹni tí ò sí ní àlàáfíà. So ẹ̀yin ẹ má tún wá wò yẹn tó bá yẹ kéré kíní lẹ́gbàá lẹ fẹ́ fún, tẹ́ náà fẹ́ fún yẹn tó wà lọ́kàn yín yẹn, ẹ̀yin fi síbẹ̀. Àníyàn ni ó ṣe kókó. Ọlọ́run á ṣe kíní, á wà pẹ̀lú wa. Àkáǹtì yẹn yìí tẹ́ bá fẹ́ lò náà ẹ̀, Zelle wà ń bẹ, PayPal wà ń bẹ, Nigeria account wà ń bẹ. So ẹ ṣáà máa fi reference sí wípé obìnrin tó fẹ́ fi ṣe operation. So ẹ mọ̀ pé àkáǹtì ẹ̀pàgbò ni. So kẹ́ni ẹlẹ́ni má tún máa lọ jẹ̀bi lọ́jọ́ iwájú. Ẹ mọ̀ bọ́n ọ̀rọ̀ orí social media ṣe rí. So thank you everybody. Mo dúpẹ́ o. Bye for now. Ó dàárọ̀.